bàbá Alhaji àgbà tòní adamallahu hayata àti gbogbo tí ń jẹ́ Alhaji àgbà àtàwa na'am àti gbogbo àwa tá ń já sọ̀rọ̀ Alhaji àgbà bọ́ bá yọ rẹ̀ kún bẹ́ẹ̀ wọ́n kì í bá tí àwọn wọ́n ló kù sí ọlọ́wọ́ ọlọ́wọ́ sàmójútó gbogbo wa àmín ẹlòmí ò tún máa wá òkè sí kí lóun fi tamá Alhaji àgbà dákẹ́ mákètì ọlọ́run máa yọ mí kò lára Alhaji àgbà o àmín ẹ sì sáámi àmín ọlọ́run máa yọ wá kúnnà ojú Alhaji àgbà o àmín ẹrù ọlọ́run kanjọ́ kan nígbà tó wó sùnsùn na'am ọ̀rọ̀ náà lé ẹ má jẹ́ ń sọ ẹgbẹ́ mi Al-Fatiha. bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdinas siratal mustaqim siratal ladhina an'amta alayhim ghayril maghdubi alayhim waladdallin àmín. Bàbá tá a torí wọn wá síbí lónìí àwa tẹ̀rí tá a dúró yìí gbogbo àwa jàmáà tá a wá bá ń bí àwa tẹ̀rí tá a dúró yìí àwa ọmọ kéwù bàbá náà ibi tẹ̀jídí ní kí wọ́n máa wọlé ọlọ́run o dákun ṣàánú àwa náà jágùn lẹ́mí àtàláfíà ara ọlọ́run ṣàánú àwa náà jáàánú ogun lẹ́mí àtàláfíà ara owó ò sí rà kò sí rà ẹ wo bàbá àgbàlagbà ìmáàmù bàbá àgbàlagbà náà ibi bàbá wọ́n sì ń tẹ̀léra wọn dáadáa ọlọ́run ní sẹ́yìn kù fún yàjẹ́ àmín àwọn èèyàn fẹ́ràn ìwọ̀n ọjọ́ àsámífà àmín àwọn èèyàn sámi wọn dáadáa àmín ya Allah bàbá náà ibi wọn tó wọlé o la ilaha illallah ọlọ́run o nǹkan ti dáyé arẹgbẹ́ wa náà ti ń ṣe mágàjí lé nísìn wọn náà lọ́kàn sáfilẹ̀ àpèránṣẹ́ ilé di mágàjí nù àpèránṣẹ́ ilé di mágàjí nù wọ́n sì lè rí ibú ní mọ́ méke gba pẹ́ ẹran ibú ti gé rí bí ọba sọ́sà sí bẹ́ẹ̀ kò ní dédìí ẹ̀ tí ọba séyàn ńlẹ̀ mọ́ náà ni bàbá òun náà sì ẹni ọba sì kàn náà ni ẹni kú bá papò náà ní jẹ́ mágàjí ilé bàbá pẹ̀lú ògo ọlọ́run ẹ̀ ní kú nísìn àmín ọlọ́run kápá abẹ́ mo fa náà ibẹ̀ yìí àlùbáríkà ẹ̀ ń dà níyàn síbi tí ń ṣe òní mo fa náà bí Muhammad bẹ̀ yìí. kí bàbá mọ̀sánwó ẹ̀ bàbá tá a torí wọn jókòó bàbá wa Sheikh wa Ahmad ẹ wá ní gbogbo àwa tá a wá yìí oníkókò chairman mọ́tàlá ìtẹ̀jídí ni wọ́n déhùn bàbá dáadáa wọ́n ti kí bàbá ìmọ̀ wọ́n jókòó lẹ́gbẹ̀ẹ́ bàbá náà ìbí Allahu Akbar kúrú Allahu wọ́n ní ká kí mẹ́ta fún bàbá wa Àdìsá oníkókò ọlọ́run o táwọn ọmọ ilé kíwú wọn ilé kíwú tí wọ́n ti jáde wọn làwa wádìí sí bẹ́ẹ̀ni ilé kíwú tí wọ́n ti jáde làwa wádìí sí wọ́n ní akékúrú Ọlọ́run mẹ́ta fún wọn. bàbá sà wọ́n fẹ́ káwọn sàn wà àdúrà tó. torí Ọlọ́run rọ̀sọ́fí dọ́gba mu láàmàkẹ́tù àti wà láàmàmùnú à wàláyé torí owó ṣe àmọ́ ẹ bá wá ní gbà kọ́dájọ́ yìí máìkì dání gbowó rí àkọ́kọ́ ni Ọlọ́run ìwọ lọ́mọ tó rí o ọlọ́mọ èrò rẹ o ọlọ́mọ èrò rẹ o tọ̀ kò ní jájẹ pọ̀ Ọlọ́run dákun tọ̀ kò ní jájẹ pọ̀ o. president wa ló dé yìí Sheikh Abdullah Dr. Temidi president wa Abdullah onítòlótòló o ti rí nu Sheikh Temidi ahlan wa sahlan Sheikh Tubarai ẹ̀rẹ́kùn láti àìsànà kúrò aláwọ̀ mẹ́ta náà rí sáàtì ṣetán qul huwa Allah bismillahir rahmanir rahim qul huwa Allahu ahadun Allahus samad lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad bismillahir rahmanir rahim qul huwa Allahu ahad Allahus samad lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad bismillahir rahmanir rahim qul huwa Allahu ahad Allahus samad lam yalid walam yulad walam yakul lahu kufuwan ahad àmín. gbogbo àjàmá tá ti jókòó àwọn ọbẹ̀ àdúrà bẹ̀rẹ̀ rú bàbá gbogbo àwọn bàbá wa ń lé apọ̀ káàkiri náà wọ́n wọlé yìí bàbá wọlé pẹ̀lú gbogbo tó yẹ kún fi wọlé ni afẹ́ dé bàbá wa ń lé apọ̀ káàkiri náà wọ́n wọlé àwọn bàbá wa ń sáré sí à ń lọ bí àdúrà bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ni gẹ́gẹ́ bí ètò aago 5 gẹ́gẹ́ là fún wa sí ọgbà máìkì àti kí àwọn náà wọ́n ẹ wo bàbá president ẹgbà owó tí wọ́n fún mi ní ẹgbà ẹ̀fí sápò wà lágbẹ́ bàbá àwọn sanwó náà ẹgbà ẹ̀tọ́ ok kò ní dájẹ pọ̀ mọ́ báwọn ọkọ̀ àrí ẹ̀yìn dájọ́ wà ń bẹ́ ẹgbà fún 5 ẹgbà yìí owó bàbá ní ọ̀tọ́ fi ẹkú lọ́wọ́ ẹ̀ torí Ọlọ́run àfáà tí ó máa gbá ní bọ́lọ̀ bá tún wá mú mi wà ń fún mi kò ní dájẹ pọ̀ ẹ sábà máa èmi tó ti dé lámàkùtù àti máa èmi ò láìkì owó torí pé fẹ́ràn owó bàbá Ọlọ́run ní jẹ́ owó tí o àmín bàbá lábẹ́ pé president ní àjòkó àti bàbá chairman of Taslam
wọ́n máa ti wọlé gbogbo Ìlọrin lápapọ̀. baba secretary national secretary Alhaji Abdulrauf Aládàá ìyàndá aládàá àwọn tí máa ń jẹ́ yàndá wọ́n ti wọ́n àti kí wọn baba wa Imamaini baba wa Shafi Malik ọlọ́run ní lálà sí àmín ọlá àjẹkà oṣù ọlọ́run àmín ẹbí àdúrà bẹ̀rẹ̀ là ń lọ àfa wa sọ́sìlámì wọlé wọ́n wọlé wá bá wa baba wa Aládàá secretary national secretary Ansarul Islam Society of Nigeria. àfa yìí àfa Taofik ẹbí àdúrà bẹ̀rẹ̀ là ń lọ àwọn baba wa tí wọ́n sì ṣàdúrà bẹ̀rẹ̀ fún wa baba Ìmáàmù Benjo Kólẹ̀ baba Ìmáàmù wa Tẹ̀jídé ní àfáàjà ẹ̀sùn mọ́ bẹ̀ gẹ́gẹ́ bí ìjọba àgbàlagbà ẹgbà yìí náà. àwọn bàbá aládùúgbò lọ́dọ̀ Ọlọ́run tí kì ní ìṣe. ká ṣe astaghfiru láàmẹ́wàá ní aláàgàfúrú rahim bàbá sí tán ká ṣe alhamdulillah mẹ́wàá rabbil alamin kàfẹ́lẹ́ kọkànlá bàbá sí tán ká wá sí la ilaha illallah òun náà mẹ́wàá káfí muhammadu rasulullah tẹ́lẹ̀ kọkànlá. bismillahir rahmanir rahim astaghfirullah innahu kana ghaffara 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 أستغفر الله إنه كان غفارا أستغفر الله إنه كان غفارا بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين 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 بسم الله الرحمن الرحيم لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم آمين. Istighfaru tá a ṣe Ọlọ́run kó forí àwọn ẹ̀ṣẹ̀ wa jìn wá. Àmín. Àfitọrọ dáríjì lọ́dọ̀ Ọlọ́run. Ọlọ́run lọ́ba tí fèrè yìí tí tún kẹ́ni méjèèjì kọ́lọ́run fi tà wá lọ́rẹ. Àmín. Ẹlẹ́ẹ̀kejì ọpẹ́ tá a dá Ọlọ́run gbogbo orí tó ṣe fún èyí tá a rí èyí tá a rí náà rí èyí tá a mọ̀ gbogbo ẹ̀ làdúpẹ́ fọ́lọ́run àti tọ̀sán àti tòru àti kọ̀rọ̀ àti gbangba àwọn orí tó ṣe pé ńlá tó àádù wà látò ń sá kò sí kà kò sí zero gbogbo ẹ̀ lápapọ̀ láfi ṣe alhamdulillah àbọ̀lọ́ jazā'u ṣākiru àṣìyáàdà làwọn afáàtì ẹ̀san olùdúpẹ́ àlékún orí tó dùn mẹ́rin kọ̀ọ̀kan wánú ọlọ́mọṣà àṣeṣì fún wa. Àmín. La ilaha illallah àfi ṣe ìfọ̀mọ́fọ́lọ́hún ọba tí ọ̀dọ̀ ti tẹ́lẹ̀ Ọlọ́run dákun wọ́n ṣàgbàgbó ẹ̀ fún wa ní ọpẹ́ kọgbà fún wa lọ́pẹ́ kọgbà fún wa lẹ́yìn ìjókòó wa nírọ̀lẹ́ yìí Ọlọ́run kó fi àlùbáríkà sí fún wa ìjókòó wa nírọ̀lẹ́ yìí Ọlọ́run kó fi àlùbáríkà sí fún wa níta àwọn tẹ̀yìn tí ń jó tí ń lálùbáríkà tí wà yìí náà ọlọ́jọ́ lálùbáríkà wọ́n sì ṣe lópin fún wa bàbá wa síàmánú wa Alhaji wa Sehu Adamallahu hayata ta torí ẹ̀ jókòó lé ní Ọlọ́run mọ́sá bá wa kẹ́ bàbá náà Ọlọ́run kó bá wa gẹ̀ ẹ́ Ọlọ́run kó bá wa sí lọ́mọ àlìjẹ́nà Ọlọ́run kó yááfi rẹ̀ lárúkọ hánilẹ̀ àṣírí Ọlọ́run ànẹ́bí lọ́dọ̀ Ọlọ́run bàbá tá a gbádùn tó pọ̀ ní tó ṣe pé ní ìjókòó rẹ̀ pẹ̀lú wa alhamdulilayi Ọlọ́run mọ́sá bá fi ṣàlékún kẹ́kọ̀ọ́ fún bàbá náà Ọlọ́run hánilẹ̀ àṣírí bàbá wa Alhaji wa àgbà oníwàásí àgbáyé Ọlọ́run kó bá wa kẹ́ wọn Ọlọ́run kó bá gẹ̀ wọ́n ọ̀rẹ́ kan náà ni wọ́n olólùfẹ́ kan náà ni wọ́n ọlọ́mọ́sá kẹ́ wọn papọ̀ bàbá wa Alhaji àgbà dákun ní má ṣe gbá ọlọ́mọ́sá bá kẹ́ wọn bá àbùkù rí wọn bàbá tó gbé ni bí ṣe wọn padà yí àgbà ni pé alimu sani àfa alimi ìta àkọ́kọ́
bàbá wa ní alimu ẹlẹ́ẹ̀kejì torí bẹ́tò bàbá ta kọ́kọ́ ti rí bẹ́ẹ̀ náà ní fi bàbá wa yìí náà rí ọlá bẹ́ẹ̀ náà kọ́lọ̀ mọ́sá bá kẹ́ bàbá náà kọjá kí á mọ̀ dá fún wa bàbá wa tó wá jẹ́ aláàjì bàbá wa àgbà nínú àgbà lọ́hùn ọlọ́run àwọn náà ni bàbá wa Tajul Adam ọlọ́mọ́sá bá gbogbo rí wọn lọ́jà kí á mọ̀ dá fún wa gbogbo àwọn ọmọ akéwù wọn lápapọ̀ ọlọ́run má dàdí wọn ọmọ nǹkan àwọn mẹ́tì wọn lè pọ̀ tó gbogbo mílíọ̀nù yóò tún wọn lè jẹ́ ọlọ́mọ́sá kẹ́ wọn papọ̀ ọlọ́mọ́sá kẹ́ wọn papọ̀ kúrò wà láwọn mẹ́ta pẹ̀lú bisimilayi ọlọ́run ṣe ní hadiya ọ̀rẹ́ nta kúmúládẹ́ lọ́ọ́ bá wọn. bisimilayi rahman rahim qul huwallahu ahad allahu samad lam yalid walam yulad walam yakul lahu kufuwan ahad bisimilayi rahman rahim qul huwallahu ahad allahu samad lam yalid walam yulad walam yakul lahu kufuwan ahad bisimilayi rahman rahim qul huwallahu ahad allahu samad lam yalid walam yulad walam yakul lahu kufuwan ahad àmín. ọbẹ̀ látọ̀dọ̀ bàbá wa àgbà tòní àdáàmọ̀dáwọ̀ tí wọ́n ń jẹ́ olóko ọba ọlọ́run bá wa ṣe gbogbo ẹ̀mí fún wọn. àmín. ẹni táwọn ń bá jókòó ńlẹ̀ yìí táwa máa ń pè lọ́ba ọba bọ́lọ̀ ti ní ọpẹ́ lórí oyè kẹ́mi rè ogún àlùbáríkà bàbá náà mọ́sà jẹ́ bàbá tiwa yìí náà kẹ́mi rè ogún. àmín. fún àlàáfíà fún bàbá wa yìí àlọ́ àbọ̀ ọmọ kọ́ máa rọrùn. ẹ wá bẹ́ẹ̀ látọ̀dọ̀ ẹ wá kárí gbogbo ẹ̀yin gbogbo àwa ansaru islamia lápapọ̀ jàmọ́ ansaru ọlọ́run abẹ́ọ́ ni o má padà lẹ́yìn wa o mọ́sà máa ràn wá sí o máa gbàdúrà wa owó ń táyà dáwọ́lé ní dáadáa lọ mọ́sà máa ràn wá sí ọ̀fà àlùbáríkà sí fún wa láàlẹ́bí lọ́dọ̀ ọlọ́run bá ti máa ṣètò náà tí ó máa rọrùn tí ó máa tùbà tí ọba tí máa kẹ́ ni mọ́sà máa sì kẹ́ wa káàkiri sàájà pẹ̀lú bísímìlá ṣúra àrántí ni ọlọ́run máa rántí ní bá gbogbo wa bẹ́ẹ̀ ṣe sọ lẹ́ẹ̀kan náà wípé ẹni ọba yọra rẹ̀ lẹ̀ ní o gbogbo àyọ nìkan kan lẹ̀ o gbogbo wa náà ni jama bàbá Allah musa wala wana musa gbàdúrà wa sáájà bismillah. bismillahir rahmanir rahim idha jaa nasrullahi wal fath wa ra'aita an-nasa yadkhuluna fi dinillahi afwajan fasabbih bihamdi rabbika wastaghfirhu innahu kana tawwaba àmín. àwọn tó mú sàárà wa nísìn ọlọ́run mọ́sá àsánmálẹ́sàn rí ibi wọ́n ti mú ọlọ́run níjọ́ tán bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọlọ́run kó fi rọ́pò fún wọn ọlá nẹ́bí lọ́dọ̀ ọlọ́run àmín. èmi náà ń ṣe nítorí ọlọ́run ọlọ́run san yín lẹ́san gbogbo rábà náà lápánukọ̀ káàkiri. bismillahir rahmanir rahim rabbana atina fid dunya hasanatan wa fil akhirati hasanatan wa qina adhaban nar àmín. lábẹ́ kí àwọn bàbá ṣàdúrà bẹ̀rẹ̀ fún wa bàbá dr Owóyalé wọn wọlé akí bàbá wa Alhaji àgbà tí wọ́n jẹ́ chairman dáwà kọ́mítì bàbá wa Sheikh Fọlọ́nsọ Alhaji àgbà ọlọ́run mọ́tò tòrú mọ́ wọn lọ́wọ́ o àmín ọlọ́run àyàbalẹ̀ lánàbí sallallahu alayhi wa sallam gbogbo àwọn tá a wọlé náà kí wa o ọlọ́run pẹ̀lú gbogbo wa. lábẹ́ bẹ́ẹ̀ à ń lọ bí káàkiri Al-Qur'an bẹ́ẹ̀ ni àfa Abdullahi ti dé àwọn dà kò ì dé wọ́n mú àwọn kó tún lé ètò kan tí ń lọ tẹ́lẹ̀ àwọn ọmọ tí ó kí Al-Qur'an àwọn àfa ẹ̀dàkùn yìí màbí àti dàgbà tó Sheikh Habibullahi Ahmed àti Sheikh Ahmed Tijani Adisa Oníkókò Babátúndé wọn là lára gbé ní Babátúndé. ok bí lára ti gbé nù. Babátúndé. ok ìṣẹ́jú méjì náà ní sà. wọ́n ní. Arabiyan. akí bàbá wọn níwàásí kí wọ́n máa wọlé bàbá wa Alhaji àgbà wọn kì í wọ́n ní kẹ́ máa wọlé ọya ẹnìkan ní kókè kádàbí ọ̀tẹ̀ lẹ́lẹ́kejì àṣẹwálá tó kìí ọya yọ̀ǹda fún ẹnìkan bismillah. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي جعل في السماء بروجا وجعل فيها سراجا وقمرا منيرا
وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما. الله. لا إله إلا الله. ẹjọ́ nítorí Ọlọ́run ó ké Kùránì náà. Náà. Ẹjọ́ tí ó kà báyìí. Náà. Òun náà ní ká gbọ́ Al-Kùránì pẹ̀lú ohun àdàbíyà. Ajáná sí àfọ́ oníkun kí ó rà. Lábẹ́ àfá Umaru tí ó kí Al-Kùránì. Bàbá àdúrà gbà wọlé al-Imam, al-Mudir, al-Muassis, al-Hajj, al-Sheikh. Akí àwọn afá. Abdurrazzaq àdúrà gbà. Afá Umar rẹ̀ máa bọ̀ wá kí Al-Kùránì fún wa pẹ̀lú ohun àdàbíyà. Wọ́n ní ayatan kó ká sì máa lọ ayatan. A'udhu billahi minash shaytanir rajim. Bismillahir rahmanir rahim. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. صدق الله العظيم. الله أكبر. الله أكبر. أم بابا تدي adúgbò wà fáwọn àti akí Al-Qur'an wọ́n níbi tá máa lọ nísìnyí Ọlọ́run san yín lẹ́san rí àsìkò wọn ní wọ́ ká máa lọ síbi Qasaid àfáàwà Sheikh Ahmad Tijani Adiso ní kòkó wọ́n wá láàfáàwà tí ó kà ló kọ́ wọn àfáàwà ẹ̀dákun àfáàwà nádà tí wọ́n bá ti palẹ̀ mọ́ tán àfáàwà àfọ́ọ̀jẹ́ Sheikh Muhammad àfọ́ọ̀jẹ́ ọya bismillah bọ́ọ̀dù lẹ́yìn tí ò ní pẹ́ gẹ́gẹ́ bí ètò ohun ètí ìṣe tán ni gbogbo táìmù tá ń lò yá wọ́n dè wá ní. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. قصيدة لغية في احتفال العيد القومي لمدرسة الزمرة الأدبية الكمالية. عنوان القصيدة: فزمرتنا لوى الأدب شعارا تخلت ذكريات القوم نفذا وذكرك في الديار يطيب لذا ويطوي الدهر آثارا كرونا ويثرك شمسه في ذا وهذا وكم صرع الزمان ظهور جيل وجيلك زمرتي ترب لماذا؟ فذاك لأنك البركات جمعا يفوز بك الرجال فليت يا ذا وأنك صفوة
وسواك كدر فمن يرضى بشرب الكدر من ذا وأنك في التفاضل أنت أولى بفضل في المدارس هب هذا فزمرتنا لوى الأدب شعارا وحقا مثلها في الدهر شذا على أيدي الكمال تفوح مسكا حوادث زمرتي في يوم هذا جزى الله الكمال جزاء خير فقد عانى الظروف لنا ويؤذى لو أن الدهر كان يجود عزا لو أن الدهر كان يجود عزا فعز كمالنا يتلاه فذا والسلام عليكم ورحمة الله. وعليكم السلام ورحمة الله وبركاته. wọ́n lọ kọ́ dáadáa púpọ̀. aláì agbádùn kọ̀sídà náà tí àfa kà fún wa. ntá ń ṣe àti ntá gbé wá tó gbé wa délé àlùbáríkà yìí òun náà ni ìrántí pé ilé kéwà Zumratul Adabiyya al-Kamaliyya àti bàbá wa Alhaji àgbà ìgbọ́ rahimahullahu ta'ala ìgbọ́ rahimahullahu ta'ala ẹ̀fẹ̀rẹ̀ àmàtà ń wá sí àparí ẹ̀. ilé kéwù bàbá wa Alhaji àgbà àti gbogbo wa bá láyé ọgọ́rùn-ún ọdún pẹ̀lú àkọọ́lẹ̀ ìtàn ọgọ́rùn-ún ọdún ọ̀hún yóò wá pé ní ọdún tí ń bọ̀ 2026 gbogbo wa ní òṣojú wa pẹ̀lú ògo Ọlọ́run. nínú àlàkalẹ̀ ètò èyí tí àwọn ilé kéwù Az-Zumratul Adabiyya al-Kamaliyya ilé kéwù àwọn àfáà wa ẹ̀rìsàn pé ilé kéwù Alhaji àgbà ó wá jẹ́ ilé kéwù àwọn àfáà wa tá a mọ̀ gbà tí wọ́n bẹ̀ ilé kéwù tó produce bàbá wa gbà bàbá àgbà pa ọ̀kàgì ilé kéwù tó produce bàbá wa gbà ló mọ́tà ilé kéwù tó produce bàbá wa gbà Alkali Kuranga Adébáyọ̀ ilé kéwù tó produce bàbá wa Sẹ́ríkì Malamai ilé kéwù tó produce bàbá wa Oníwàásí Àgbáyé ilé kéwù tó produce bàbá wa Àjàrà ó dà ilé kéwù tó produce bàbá wa National Mission àtòní náà àwa wá sọ́dọ̀ kan lára àwọn tí ilé kéwù náà produce wọ́n sì tún wá jẹ́ sàábí Alhaji àgbà. Allahu Akbar. àwọn sọ̀hábà méjì ni wọ́n lọ́dọ̀ Ànábì Muhammad sallallahu alayhi wa sallam wọ́n jẹ́ ọmọ kéwù wọ́n sì jẹ́ sàhábà ọmọ kéwù Ànábì gbogbo sàábé yányán. ọ̀kan nínú àwọn sàábé bàbá wa Alhaji àgbà àwọn bẹ́ẹ̀ bá wẹ̀yìn àwọn ẹlẹ́rìí àwọn ni bàbá wa tá a wá sọ́dọ̀ wọn lénìí. àti gbọ́ al-Qur'an gbogbo ẹ̀yin tẹ́ ń gbà wá lálejò ló kọ bàbá àlùbáríkà náà àmà kíyìn pé ẹ ṣé ìmọ̀lẹ̀ tí bàbá wa tàn kalẹ̀ bàbá wa Fadilatu Sheikh Ahmad Tijani Adisa Oníkòkò rahimahullahu ta'ala rahmatan wasi'a. Àmín. ìmọ̀lẹ̀ tí wọ́n tàn kalẹ̀ náà la lépa wá iṣẹ́ alkiyama wọn tí wọ́n ṣe kalẹ̀ tí wọ́n fi jẹ́ ní rí náà la bá wa. àwa wá bí wá bá wọn àmọ́lẹ̀ bàbá náà kẹ́lẹ́ bá mọ̀ pé àgbàgbé wọn àgbàgbé wọn. lọ́wọ́lọ́wọ́ bá ti bá tí Ọlọ́run ní kí gbogbo nǹkan máa rí lọ́tọ̀dọ̀ bàbá wa Alhaji àgbà bàbá elétò gbogbo nǹkan ní máa ní alumni ilé ẹ̀kọ́ kọ̀ọ̀kan máa ní àwọn ẹgbẹ́ akẹ́kọ̀ọ́ jáde àwọn tí ń ṣàkóso alumni Az-Zumratul Adabiyya al-Kamaliyya lọ́wọ́lọ́wọ́ lónìí pírẹsidẹ́ǹtì wa àti gbogbo wa tọ́lọ́hun yín àti gbogbo wa gbà fún náà Alhaji wa Abdullah oní tòlótòló ẹ dákẹ́ Allahu Akbar. Allahu Akbar. alibarika rẹ ọmọ pọ̀ sí i. Àmín. ẹni wọn bá gbé kínní yìí lọ́wọ́ iṣẹ́ lọ́gbà ó gbàṣẹ́ ni ọ̀sẹ̀ ìkídímọ́ bí wọ́n bá ń pẹ́ ọ̀rọ̀ yìí sòdò kọ́ mi káàdìmù ó tiẹ̀ tún yàtọ̀ kódà ó tiẹ̀ fẹ́ mọ́ ọ̀rọ̀ yìí sùn rárá torí yìí ní àbá nígbà míì wọ́n wà láwọn Alhaji àgbà sọ pé làbá ọba àbá tánu
sọ pé òun ló kù téèyàn tẹ̀lé ọlọ́run ò ní jẹ́ òṣìṣẹ́ o àti wọ́n àti gbogbo àwọn jàmáà rẹ̀ pé wọ́n àtẹ̀rí tí wọ́n la kíní bọ̀rùn ni àwọn alumni náà gbogbo wa yìí bẹ lábẹ́ wọn ni nítorí pé kí bàbá tó pè wá àwọn ni wọ́n kọ́ pé ìpè kílẹ̀ tó kílẹ̀ làkálẹ̀ ọlọ́run ò ní jẹ́ òṣìṣẹ́ o. Àmín. nígbà tí bàbá wọn àti àgbáyé ń bẹ láyé rahimahullahu ta'ala ìgbà náà làbá àtàjù ọmọlẹ́yìn ṣe president bàbá wọn àti àgbáyé máa sọ pé àfọ ọmọlẹ́yìn tí gbogbo wa ń bẹ lábẹ́ abẹ́ rẹ̀ gbà wá bẹ́ẹ̀ ti rí òun alumni tiẹ̀ ní lọ́kì àwọn tí ọ̀sán ra àbí nígbà tí president kan gbélé ẹnu wo president náà ti yọ kù àjọ àwọn onípò kéwù kalẹ̀ àbí ogun ọdún àjọ bàbá onípò kéwù àbá ọlọ́run mọ́sá àjáre yín pẹ́. bàbá rí bẹ́ẹ̀ nínú ilé yìí nínú ilé àlùbáríkà àti gbọ́ alukọ̀ránì láti bẹ̀ àti gbọ́ alukọ̀ránì láti Zumra a tún gbọ́ kọ̀sídà látọ̀dọ̀ tiwọn náà. bàbá tún dé dà Sheikh wa Muhammad al-Awwal Mustafa Oníkókó ẹ wà ṣe kọ̀sídà ti ilé tá a fi ń kí Zumra káàbọ̀. Allah barakallahu fi. هذه صباحية أمزية تحدث عن شخصيات فضيلة الشيخ كمال الدين العادل المفتي الأول لحمارة الإلور وما جاورها اللهم اغفر له وارحمه آمين. فعني أقدم سحر ووسن وقوفية تقدر بالسناه بذكر من هو الشيء السيوخ إمام للأئمة السناء أمير الواعظين يقول صدقا وإرزاد الرجال بالصفاه كمال الدين العدب الزقافي هو المفتي الإلوري ذو النقاه هو الشيخ الدقاتر في العلوم ولا سيما البرافصص الجلاه صبور ووقور وهو بدر بنور يقتدي كل جفاه فروء ثم ريحان إله عليك يا كمال بالضياه الشيخ أحمد يعقوب الكدر إهدى لجمعية الأنصار الإسلام الإلور اللهم اغفر له وارحمه آمين. سلام وتسليم على شيء أحمد سلام على يعقوب دوما بغفران سلام على سمس السمان فأحمد سلام على سبل السلام وعرفان رئيس لأنصار السلامة والهدى مجاب لدعوات فعاذا بتبيان وجمعية الأنصار تسعد جوهه وجمعية الأنصار تشهد جهده شفيع القلوب مرشدا ببرهان فسيء سجاء وفسيء بقوله على طاعة مولاه فاقم بردوان وجود في الجد فسيء كلامه فقيء بليغ متقن بكرهان تقوم بنشر الدين نهج محمد ومات على الأكي فعازى من الدين سألت إلهي أن يشيد بنوره على قبر عامد دون أسران فروء وريآن من الله خالدا على أحمد المختار طاعا بإحسان السلام عليكم ورحمة الله تعالى وعليكم السلام ورحمة الله تعالى وبركاته الله أكبر الله أكبر إراكم جماعة إبا سوكي الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر كبيرا الله أكبر كبيرا أفا قولنا nígbàtí
àfa àkọ́kọ́ sọ pé bàbá Magaji Adéwọlé bàbá wa àgbà ológun Adéwọlé ẹ̀dá kẹ́ bá ń ṣe ṣéèwù àwọn aṣojú wọn ni wọ́n wọlé òun àwọn tí bàbá rán wá nù wọ́n wá ní kí wọ́n máa fi wọ́n sí ààyè ìjókòó wọn. afáwa Muhammad al-Awwal nígbàtí àfáà ń sọ pé al-Kidri wọ́n tún wá ronú lọ wọ́n sẹ̀ wá rántí pé jọ́n pé Yorùbá là wá ń sọ láti jẹ́ ìta àmọ́ kí bàbá wa Lájí Àdìsá oníkòkò tó pé kòkò ní jẹ́ al-Kidri la ilaha illallah bàbá Lájí àgbà máa là wá lójú láyé o àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Bàbá àlùbáríkà tí àtòrí wọn àfáà wa tí wọ́n kọ orin wọ́n ṣàdúà fún bàbá wa Lájí àgbà, àfáà wa tí wọ́n kọrin wọ́n tún wá ṣàdúà fún bàbá wa tá a torí wọn jókòó níbi ìlérí tá a wá bá bàbá dùnú tí wọ́n ṣiṣẹ́ Ọlọ́run àfáà wa Muhammad al-Awwal al-Kidri al-Mu'assis li Markaz Nur al-Islam li Ta'lim al-Arabi wal-Islami Wara síbẹ̀ náà ni àfáà wa mudiru wa ní Wara ngbà mo ti dákò tó ṣe mílíọ̀sẹ̀ yìí náà mo ní bíkọ́lá Muhammad al-Awwal al-Kidri ọ̀nà àwọn oníkó kí n sọ pé oníkókù ní mo ti sọ ní Lárúbáwá ó ti sọ àdúgbò lọ́dọ̀ Ọlọ́run àyè tẹ́ mú lọ́wọ́ wọn ní ìbàjẹ́ alibarika Nabi sallallahu alaihi inú ilé náà sì ní ìbàjẹ́ láéláé ọlá àwọn ènìyàn lọ́dọ̀ Ọlọ́run. Bàbá wa tá a wá dọ̀ wọn lónìí akọ̀wé àgbà ni wọ́n jẹ́ fún jama Ansarul Islam, wọ́n sì jẹ́ sàábì ànábì Muhammad sallallahu alaihi wasallam tó wá jẹ́ sàábì bàbá wa Lájí àgbà púpọ̀. Bàbá ń sọ̀rọ̀ nípa Ansarul níye primary school báyìí, wọ́n ní kọ́lẹ́jì yé báyìí, wọ́n ní nǹkan báyìí, gbogbo ọ̀sẹ̀ yẹn bàbá wọn yàwọn tó ṣiṣẹ́ rẹ̀ náà ni. Allahu akbar. Iṣẹ́ dáadáa tí wọ́n ṣe ń ló gbé wà wá tí wọn ò sì deny ìjọmọ kéwà Lájí àgbà látọjú ayé wọn títí Ọlọ́run fi ní àsìkò tó. Gbogbo wọn pátá ni wọ́n dájọ́ rẹ̀ sọ́dọ̀ Ọlọ́run. Nítawọ́ máa wo ni Ọlọ́run àwọn òwò bàbá oníkùnkẹ́ ń bọ̀ wá ṣe wá sí. Nítawọ́ máa wò kọ́ làwọn wò káyọ̀dé kí wọ́n bá pé pẹ̀tẹ́sì àjà mẹ́jọ nílé mi nǹkan làwọn wò. Gbogbo tí bàbá júwe fún kálukú wọn pé èèyàn fi dájọ́ sọ́dọ̀ Ọlọ́run ni wọ́n fi dá. Wọ́n dájọ́ wàhálà sọ́dọ̀ Ọlọ́run. Al-Qur'an tó ní wà tujahiduna fi sabilillah bí amwalikum wa anfusikum àwọn wọ́n lò pẹ̀lú bàbá púpọ̀. Ọlọ́run dákun kí wọ́n sábà bukori al-kiyama wọn. Al-baraka Nabi sallallahu alaihi wasallam. Wá sí lọ́kàn tá ń lọ. Wá sí lọ́kàn. Ẹ̀tún jòkó wá sí lọ́kàn. Gẹ́gẹ́ bí ètò àti mágíbí wa máa bá wa. Gẹ́gẹ́ bí n tó wà nínú ètò wa. Àwọn àfọ́ oníwàásí wa tí wọ́n sì máa ṣe wàásí a máa fún wa lásìkò. A máa ń gbọ́ ọjọ́ rẹ̀ mi ájọ ní kò ń kéwú. Ṣé mo wá lè sọ pé 20 minutes lẹ́lò? Ṣé mo gbọ́dọ̀ wí? Ṣé sọ́tọ́ lẹ́nu mi? Ọlọ́wọ́ jẹ́ rí ẹ sọ̀kalẹ̀ dáadáa. Al-baraka Nabi sallallahu alaihi wasallam ní sì wí bẹ́ẹ̀ láàrin sì sọ. Ọlá àwọn ènìyàn lọ́dọ̀ Ọlọ́run. Àmín. Àfáà Jánásì. Bẹ́ẹ̀ ni sà, eléyìí náà ní lọ. Àfáà wọ́n sì láwọn yọ̀ǹda kẹ́ ìjòkó kẹ́ má bàa dí àwọn ìyá wa. أعوذ بالله من الشيطان الرجيم. Ọwọ́lé Bismillahirrahmanirrahim. Ilé oníkòkò kọjá ilé tí ilé wa nílé oníkòkò. Àwọn ilé oníkòkò wa ní Az-Zumratul Adabiyya al-Kamaliyya. Ilé kéwà Lájí àgbà. Táàfà àgbà jẹ́ pé wọn ò fi iṣẹ́ kankan lé bàbá lọ́wọ́ ju ilé kéwì lọ. Wọ́n gbọ́dọ̀ dẹ́yìn káwọn ọmọ pé wá máa wọlé. Máa rọra yóò wá wáyé látọ̀dọ̀ àwọn àlùfáà wa tí àwọn gbogbo lè fi lé wọn ní ẹnu. Sheikh Mustapha Yaqub Oníkòkò kí wọ́n wá ṣe welcome address ká máa wọlé ká máa rọra. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run Ọba gẹ́gẹ́ bí àwọn bàbá wa Lájí àgbà ní àti kọ́ wa tí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tí wọ́n ṣe àsàlátù fún Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam wọ́n wà ní bismillahir rahmanir rahim
alhamdulillahi allazi hadana li hadha wa ma kunna linahtadiya lawla an hadana Allah. Torí bẹ́ẹ̀ ńkọ́ àwa náà nílé nkókò látọ̀dọ̀ bàbá wa Mọ́gàjí adúpẹ́ gidi gan lọ́dọ̀ Ọlọ́run tó lọ ní kásìkò ń gé oríire yìí. Àwọn bàbá wa Imam Tajudini àwọn làkọ́kọ́ olùgbàlejò àgbà níyà yìí. Ọlọ́mọsà ṣàlékún dáadáa fún bàbá adúpẹ́ fún wọn, ọlọ́mọsà adúpẹ́ fún yín. Àwọn bàbá wọn olóògbé bó tilẹ̀ jẹ́ pé ẹ̀rí wọn bí àwọn ti lẹ́yìn wá ṣé ọlọ́mọsà wà adúpẹ́ fún wọn. Àwọn bàbá wa Náìbí ní mọ́sálásí Tajudini ọlọ́mọsà wà adúpẹ́ fún wọn. Bàbá wa tí àwọn mọ́sálásí Tajudini gbogbo yín lọ́kọ̀ọ̀kan ni mo fẹ́ máa kà yín àwọn torí àkókò ó ti lọ. Àwọn bàbá wa tẹ́lẹ̀ sí wà sí lónìí gangan látòrí bàbá wa Alhaji wa Abdulrazak Adúàgbà àti bàbá wa Oníkòǹkéwú. Ńṣe ni àwọn Alhaji wa lójú ayé wọn ní sáàrì tí wọ́n ti kàn wọ́n wọ́n mọ̀ ní àwọn ọmọ mi wọ́n fẹ́ sí wá sí àwọn gbọ́ wá sí wọn délẹ̀ ní inú wa dẹ̀ wọ́n ń dún àdẹ̀ kẹ́kọ̀ọ́ tó pọ̀ lára wọn Ọlọ́run kò ní jẹ́ kẹ́ ṣiṣẹ́ láíláí. Kódà inú àwọn Alhaji náà wọ́n dùn láti kí àwọn wáyé pé àwọn ọmọ mi náà tó ní kí wọ́n sí wá sí Ọlọ́run jẹ́ kẹ́ wọn rí sọ. Zumratul Adabiyya Kamaliyya tàbá wò dáadáa a mọ̀ pé wọ́n fi owó ṣe dáadáa náà ni Ọlọ́run jẹ́ kẹ́ mọ̀ rí ṣe Ọlọ́run jẹ́ káà náà sì máa rí iná. Àwa nílé gbogbo Ọlọ́run àtànẹ́bí rẹ̀ tíjú mọ́ alá kìí sí pé ó torí owó lẹ́fi wá bí tápẹ́ torí owó ni àlówó Ọlọ́run nìkan lá ní àtànẹ́bí rẹ̀ sallallahu alaihi wasallam. Àmọ́ bẹ́ẹ̀ ti pọ́n wa lítẹ̀ pọ́n àbáwá ní ọlọ́mọsà pọ́n náà ni gbogbo ẹni tẹ́ wá ọlọ́kùnrin lóbìnrin gbogbo àwọn àǹtí mi àwọn ìyá mi táwọn náà wá dá owó tọ́lọ́dún àtànẹ́bí tẹ́ wá gbọ́ wá sí ọlọ́mọsà gbọ́ tìyín náà. Àwọn ọmọ tìyín náà dàgbà wọ́n mọ̀ pé kú wọn báyìí náà ni ní dáadáa ọlọ́nàbí àwọn ọmọ sọlá gbogbo ẹ̀yin bàbá mi lọ́kùnrin lóbìnrin ẹ̀yin tí mo mọ̀ sáà sí wa mo kí yín ẹ̀yin bọ́dà mi ẹ̀yin ọ̀rẹ́ mi ọlọ́mọsà kì í jù báyìí lọ. Àwọn bàbá wa Ṣáfì nílé bàbá àgbòrò bàbá dáadáa tábà ní ọmọ Alhaji àwọn akọbí àwọn tí wọ́n ṣe àkọ́bí inú àwọn tẹ̀lé wọn náà ni sọ́dọ̀ nǹkan ọlọ́mọsà dúró ti gbogbo yín. Bismillahir Rahmanir Rahim. Allahumma rabbana la tuzigh qulubana ba'da idh hadaytana wa hab lana min ladunka rahmatan innaka antal wahhab. Allahumma taqabbal minna innaka antas samiul alim waghfir lana innaka antal ghafurul karim. Tí abádébi tá ti donate kọ́bọ̀ tí Ọlọ́run ní ká dájọ́ láàrin mọ̀lẹ́bí àti àwọn jẹ̀mọ́ mọ́sálásí àtàwọn kọ̀ọ̀kan ẹni tó jẹ́ àlífà wa wọ́n wà donate kìíní ẹ̀ sì gbà bẹ́ẹ̀ fún wa ẹ̀tọ́ bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ àmọ́ ó ti mọ ẹ̀yẹn gbà bẹ́ẹ̀ fún wa. Alhaji wa tó jẹ́ àlífà tiwa náà ẹ̀ mọ̀ mọ́ngbà náà Alhaji wa Saliu system àmọ̀rí Oníkòkò àwọn náà wà donate owó yẹn tó bàbá wa Alhaji wa Ahmed náà sì ṣe vote of thanks tó bá yá ọlọ́mọsá gbà fún wa. Àti bí bàbá wa Ìmáàmù Adéwọlé ọ̀bà wa ń bí pẹ̀lú Mọ́gàjí ni àwọn náà wọ́n ṣe closing prayer àmọ́ tí wọ́n bá ti wá ẹ̀tọ́ náà bá ní kó wá ẹ̀ mọ̀ rí. Allahumma taqabbal minna innaka antas samiul alim waghfir lana innaka antal ghafurul karim wa subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun alal mursalin walhamdulillahi rabbil alamin. Jazakumullah. Ẹ dákun ẹsẹ̀ amínà gbọ́ntẹ́ sí ládùúgbà fún wa Ọlọ́run jẹ́ ọgbà o inú ilé náà ò ní bàjẹ́ o inú ilé Oníkòkò ò ní bàjẹ́ o lọ́kẹ́ àwọn tó ti lọ. Àmín. Tó kó sọ́wájú náà bismillah. Wa ma li la anuhu ala khata'i wa qad baharastu jabbara as-sama'i قرأت كتابه وعصيت سرا لعظم بليتي ولذو مرائي تصنع للعباد ولم يردني وكان يريده بالمعنى سوائي إلهي يا رحمن يا سامع الورى عجب لي بدعواتي ويا كاشف دري إلهي اهدنا في من هديت وخذ بنا للعاكن هجا في سواء الطريقة. ẹ dákun
gbogbo àtàjọ wa ń kalẹ̀ ká ní bisimilahi rahman rahim. bisimilahi rahman rahim. allahumma salli. allahumma salli. ala sayyidina muhammadin. ala sayyidina muhammadin. وعلى آله وأصحابه وسلم وعلى أهله وأصحابه وسلم الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الرحمن الرحيم الرحمن الرحيم مالك يوم الدين مالك يوم الدين آمين آمين. mo bẹ̀rẹ̀ ní márùn-ún ó kọjá ogún. ọ̀sẹ̀ tí wàá dá báwọn. Ọlọ́run fún wa lò. nítorí ní òfin láwà. tọ́ Ọlọ́run yọ wá. bó bá lọ́gbọ̀n ó di mẹ́wàá. bó bá lógójì ó lógún. bí ó bá tiẹ̀ lé a máa lé márùn. tọ́ ọ̀rẹ́ ò ní àní bínú márùn tó bá lé. márùn náà ní kọ́kọ́ lò nísìnyí. naam. gbogbo wa tá a wà ní ìjòkólẹ̀. àfi Ọlọ́run àtànábì Muhammad sallallahu alayhi wa sallam. àfi kí gbogbo yín látòkè délẹ̀. pẹ̀lú bàbá wa àgbà bàbá ìmáàmù àgbà ilé Tajidini. Damallahu hayata. ilé ọ̀rẹ́ mi Abdulrasheed Tajidini nù classmate ni wá ní 79. nínú àwa tá a wá máa jẹ kà ń bẹ̀ ní ajẹ́ kan pẹ̀lú ara wa a máa wá ara wa kí n bẹ̀. bàbá wa olóògbé ẹ bá ń ṣiṣẹ́ òun. ṣéèwù. àti gbogbo ohun tó jẹ́ ọmọẹwà wọn látòkè délẹ̀ àtàwọn àyímọ̀ tí ń bẹ lábẹ́ wọn. àfi gbólóhùn yìí kí àtàwọn ìyá wa pàápàá jùlọ nílé ta wà yìí pé assalamu alaikum wa rahmatulahi wa barakatu. wa alaikum salam wa rahmatulahi wa barakatu. bàbá wa Alhaji wa Àdìsá Ahmad Tijani Àdìsá Oníkòkò. Rahimahullahu ta'ala. ayé wọn láwa yìí. Allah. ìtàn ògbàgbé bàbá. iṣẹ́ ìṣe tí bàbá wa ṣe. Ọ̀tán láyé. fún Ansar Islam lábẹ́ bàbá Alhaji àgbà kò tán. Ọ̀tán kò sì ní tán. òun náà ló mú kí Ansar Islam wá ròyìn pé nínú àwọn ibi tá a dé a gbọ́dọ̀ kọjá níwájú bàbá wa Oníkòkò níhìn ká sì farabalẹ̀ díẹ̀ ń bẹ̀. Allah. bàbá alága Ansar Islam náà wà ní jòkó yìí Alhaji Abdulkarim àti gbogbo àwọn akọ̀wé àgbà lájú aládàá àtàwọn bẹ́ẹ̀ tí Zumura ń gbé káàkiri. tí Zumura tí wọ́n ń lò wọ́n kí káàkiri ayé àwọn náà wà ní jòkó lẹ̀ yìí. afa Ajanasi. fasakfu kamali dini qawmi lazumurati. ìgbọ́. madati mihatun fil umri shukra lirahmani. madati mihatun fil umri shukra lirahmani. Zumura tí bàbá Alhaji àgbà jogún lọ́dọ̀ àfa àgbà. fasakfu kamali dini qawmi lazumurati. gbogbo ẹni tó bá mẹnu yí padà ẹsẹ̀ kan yìí àlàyé méjì ló fún. Naam. gbóngbò ní farastu kamali dini qawmi lazumurati. fasakfu kamali dini qawmi lazumurati. bàbá wa pè ní sakifu náà kò ṣe nǹkan kan. madati mihatun fil umri shukran lirahmani. Zumura tí bàbá Alhaji àgbà jogún lọ́dọ̀ àfa àgbà. mo yiri wọ̀rọ̀ náà ni o. fasakfu kamali dini qawmi lazumurati. kí ni bàbá Alhaji àgbà gbé dání. Zumura náà ni. lazumurati. Zumura tèmi yìí náà ni ibi tí mo ti jáde náà ni. madati mihatun fil umri shukran lirahmani. ẹ wá ní madati mihatun fil umri shukran lirahmani. àgbàlagbà wọn bá fẹ́ sọ̀rọ̀ wọn ní òun náà ní bí àná yìí. bẹ́ẹ̀ni ọjọ́ àná ni. òun náà ní bí àná yìí. fasakfu kamali
دين قومي لزمرتي pẹ́ẹ́bí àjà tí bàbá aláàjì àgbà kágbà lọ́dọ̀ àfọ́ àgbà kágbé dání. لزمرتي túmúra yìí náà ní tàǹkébò sí ẹ̀ka kì í. مدتميهة في الأمور شكرا لرحمن o ṣeun. مدتميهة في الأمور شكرا لرحمن túmúra náà wá lọ́gọ́rùn ọdún lónìí. شكرا لرحمن ó bá jẹ́ bẹ́ẹ̀ adúgbò fọlọ́run nù. مدتميهة في الأمور شكرا لرحمن فلا تهدموها فلا تهدموها ناقة الله عاصيه gbogbo àwọn tá a jẹ́ súnmọ́ náà tá a jọ máa lájẹ́ àgbà. فلا تهدموها ẹ má jẹ́ owó. فلا تهدموها ناقة الله عاصيه o jẹun ń bẹ̀ o mú ń bẹ̀. لا تهدموها máma jẹ́ owó máma jẹ́ owó ibẹ̀ ń bàbá rẹ ní o lọ. níbo ni wọ́n máma tiẹ̀ lọ. هاي òkòlé. فلا تهدموها ناقة الله عاصيه ọba yajú lẹ̀ mọ́ra ajá náà sì. o sì sojú gbàǹkó lójú olùkùn kéwú. ọwọ́ àmàbí tó yẹ kó ọ̀rẹ́jú náà sí. ọwọ́ tẹ̀lé tán. ọwọ́ àràn lọ bí nǹkan kí nǹkan fàlà táàdì. فلا تهدموها فلا تهدموها má jẹ́ súnmọ́ra ní owó látọwọ́ tiẹ̀. ناقة الله هذه èyí ò ní nákàtù láì. rànkúnmí ọlọ́run. rànkúnmí ọlọ́run Ó gbọ́dọ̀ wọ́, ó bá tọwọ́ tiẹ̀ wò sàgbákò. وما يحفظنها ناله دار فوزان bàbá ní ọmọ àlè tán dákọ̀ ọmọ àlè kìí ṣẹni tí bàbá rẹ̀. tí ò ní bàbá tí bàbá rẹ̀ ráìtì. àrí bàbá tó bí àrí ìyá tó bí. àmọ́ ń ṣe ó ṣẹlẹ̀ kò àwọn nǹkan kan bẹ tó sọ́dọ̀ ọmọ àlè. bẹ́ẹ̀ ni. tí ọ̀nà fẹ́ dọ̀ ọmọ àlè ni. látàdí mú ha. فلا تهدموها ناقة الله عاصيه bẹ́ẹ̀ ni. ومن يحفظنها ناله دار فوزان ẹni tó. ومن يحفظنها wọ́n rí àfàṣẹ ní ha. ناله دار فوزان bẹ́ẹ̀ ni. ومن يحفظنها ناله دار ẹni ó bá sọ فوزان súnmọ́ra náà tó ní òní tọwọ́ òun bàjẹ́. bẹ́ẹ̀ ni tí kò ní tọwọ́ òun wó. ń bomi rin. ibẹ̀ mo ti jẹ́ ibẹ̀ mo ti mu. ibẹ̀ náà wọ́n sì máa ṣeré sí. Allah. ó jẹ́rẹ̀ láyé àtàlìkìyàmù. náà lọ. نال فوزان èrè méjì ló jẹ. lọ́dọ̀ àwọn ẹ̀dá máa nìyẹn a máa kàrámà rẹ̀ à ń rí ọ bàbá ń kí à ń bẹ̀rù nǹkan tí ń bẹ lára rẹ̀ ni ò tó kí má. فلا تهدموها ناقة الله هذه bẹ́ẹ̀ ni. فمن يحفظنها ناله دار فوزان àfàjà náà sì. عليكم يا إخوان خذوا وصية aleikum ó wá dọwọ́ yín. يا إخوان ẹ̀yin ọmọ ìyá mi ó dọwọ́ yín. خذوا وصية ẹ dákun ẹja gbámú àsọ̀lẹ̀ kan bàbá alájà àgbà sàwọn àsọ̀lẹ̀ méje. خذوا وصية أبينا كمال الدين فيها أمانان بẹ́ẹ̀ni. أبينا كمال الدين فيها أمانان bàbá national mission náà wọlé. aleikum. عليكم يا إخوان خذوا وصية ẹ jókòó. أبينا كمال الدين فيها أمانان أبينا كمال الدين فيها أمانان aleikum. عليكم ó dọwọ́ yín. يا إخوان ẹ̀yin ọmọ ìyá mi ó dọwọ́ yín. خذوا وصية àsọ̀lẹ̀ bàbá alájà àgbà kùsù wasiyatan. ẹgbàmú. خذوا وصية أبينا كمال الدين فيها أمانان ó ṣeun. أبينا كمال الدين فيها أمان wàsíyà àsọ̀lẹ̀ bàbá alájà àgbà mọ́lá ajá náà sí. عليكم ó dọwọ́ yín. يا إخوان خذوا
wasiyatan. ẹ gbà mú àsọlẹ̀ bàbá alájà àgbà ẹ má gbàgbé o. abina kamali dini fiha amanani. o ṣeun. abina kamali dini fiha amanani. àsọlẹ̀ tí bàbá alájà àgbà sọlẹ̀ tán sọ kalẹ̀ fún wa fi amanan. o àmọ́ náà ni. ọgbọ́n bàbá. amúnú gan amúnú méjì ní bẹ́ẹ̀ ẹni ó bá tẹ̀lé ó gbádùn láyé tó bá dálé kìyàmọ̀ yóò tó gbádùn. Allah aleikum bi saburi. alájà gbà pé gbogbo wa ń rọ́ níkùn kéwú. nǹkan méje náà fi hàn mí sí wa. wọ́n ní aleikum bi saburi. ẹ má ṣe sùúrù ẹ má jẹ́ ó jẹ́ tagọ̀. ẹ ṣe sùúrù o. ẹ mú sùúrù káyé yín. àmọ́ ẹ má jẹ́ ó jẹ́ tagọ̀. aleikum bi saburi. aleikum bi saburi. bẹ́ẹ̀ni. summa hilmi ta'addubi. summa ilmun ẹ lọ ní farada. bàbá gun ọgbà gúngún. bàbá lé ọgbà lílé. gbà sunsun. bàbá wa sun ọ títí débi gànà. bàbá alájà àgbà ni máa pọ́n gànà máa pẹ́ gànà. kájọ wọn mi eléyìí. máa lọ máa bẹ ó di méjì. summa hilmi ta'addubi. lẹ́yìn náà ta'addubin ẹ lọ lẹ́kọ̀ọ́ alẹ́kọ̀ọ́ ni bẹ́ẹ̀ tí báyìí gbé. Allah. ìtìjú ń bẹ àìsàsà. ìtẹríba ń bẹ. ìtẹríba ń bẹ. bàbá wa mọ̀lájà láàbì bàbá wa rábàbà fún yín. ìta kọ́lọ́dà lájà àgbà níbi ọba ṣe bẹ́ẹ̀ ò yẹ ká rábàbà fẹ́ lómi wa. Yasin. gbàrà. aleikum bi saburi summa hilmi ta'addubi. tẹ bá lẹni ta kúnlẹ̀ fún mọ̀lájà lẹ́sìn tó yẹ ká kúnlẹ̀ fún ma wàláhì tàlájà àgbà níláwọ̀ lára rẹ̀ kí ni ó ṣe. kí ló ṣe. ní kí tó ní ó ṣe. aleikum bi saburi. ọdọwọ wa. summa ilmi ta'addubi. ta'addubi ẹlẹ́lẹ́kọ̀ọ́ di mẹ́ta mọ̀lájà náà sì. wala tafjuru qattu bi akhlaqi insani. wala tajuru kí ló tún wí. wala tafjuru qattu bi akhlaqi insani. o ṣeun. wala tafjuru qattu bi akhlaqi insani. ẹ má wo àwọn kan bá ti ń ṣe náà dáradára dèrèdè ẹ má gbé wọnú tí àjọ wọn àṣìlẹjọ wọn. ẹ má ní farada ẹ má gbà bẹ́ẹ̀. ntajogún nu ó sì tó wala wọn. tafjuru qattu bi akhlaqi faman habbakum minhum. bàbá ìlàjà gbà ní má bà kún mi. man habbakum minhum. ẹni tán bá nífẹ̀ẹ́ nu yín. ahibbu. ẹni náà nífẹ̀ẹ́ wọn ẹ nífẹ̀ẹ́ wọn. èèyàn bá gba tiẹ̀ gba tiẹ̀. ẹni ó bá gba tiẹ̀ ẹni ó nífẹ̀ẹ́ rẹ̀. bẹ́ẹ̀ni. wa ma yakun karihan lakum. faman habbakum minhum. ahibbu wa ma yakun karihan lakum la takrahu faza sha'ni. bàbá kúnyányá ni wàlí yọ ọlọ́run kámẹ́l ẹ̀gbọ́n tó wí. faman habbakum minhum. ẹni ó bá nífẹ̀ẹ́ yín nínú gbogbo ẹ̀dá máa nìyẹn láyé. ahibbu. ẹni ẹ̀ nífẹ̀ẹ́ rẹ̀. wa ma yakun karihan lakum. ẹni ó bá lóun ò fẹ́ yín yé ọkọ̀ yín tì. bẹ́ẹ̀ni. la takrahu faza sha'ni. ẹ má bàjá ó fẹ́ làárọ̀ kò ní lálẹ́ ni. faman habbakum minhum ahibbu wa ma yakun gbogbo bí ó bá rìn ni mo kà. karihan lakum la takrahu faza sha'ni. kí ni tó kù láyé ọ̀hún mọ́làjà náà sì ìjòkó lè mí jòkó yìí wallahi lazim èmi ti wo gbogbo tí ń bẹ láyé wò rí ma. hakan wasilikan wallahi mo sì mọ bí tí ń lọ. astaghfirullah. faman habbakum minhum ahibbu wa ma yakun mọ́làjà karihan lakum la takrahu faza sha'ni. kí la di kí la fọ́ mọ́làjà náà sì kí ló ń kun ké gbé. mo gbé ntójú mi wallahi mo gbé ntójú mi wọn sì kalẹ̀kùn mi kí n máa ní ẹ mọ́ ra kò síbi tí n lè jáde sí. bẹ́ẹ̀ni tọ̀sán tó rú. kí ni wá kí ni mo lé kí mo dì. má bà kún mi. faman habbakum minhum. ẹ̀mí rí mi bàbá aláàjì wa àdìsọ́ ní kòkò yìí sọ díẹ̀ náà ọ̀rọ̀ rẹ̀. ahibbu wa ma yakun. àmẹ́ni ọ̀rọ̀ bá dùn àìfọ̀ ọ̀rọ̀ hàn. karihan lakum la takrahu faza sha'ni. ó ti fàṣà ṣàánù ìwà alájà àgbànú ni. bẹ́ẹ̀ni báwọn tí wọ́n ṣe nu. ẹni tí ò gba tiẹ̀ yóò sì gba tiwọn. ń gbà láì. ẹni ò kí yóò kí. ọ̀tá padà dọ̀rẹ́.
ẹni òfun yóò fún. La ilaha illallah. ha bàbá alájí àgbà la ilaha illallah. Wa man habbakum minhum. bẹ́ẹ̀ni. أحب وما يكون كريها لكم لا تكرهوه فشاشعني. orin kan bẹ́ẹ̀ 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 tíra kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ odidi alájà àgbà ni namusatu sheikh kamalidi ẹnìkan ló fi kọ́ mi lọ́rùn òní tí ì dákọ rẹ̀ gbogbo àyàtú bàbá alájà àgbà mo fẹ́ fi kọrin. فلا تسبوا منهم حي واحد. kọ́lá mi tó wọ̀ mí ládé mọ́ lọ́lọ́run jẹ́ irin parí kó tó pè mí lọ́dọ̀. فلا تسبوا منهم. ó wù mí bẹ́ẹ̀. فلا تسبوا منهم حي واحد. فإن شباب الناس من داب طغيان. لا إله إلا الله. ولا تسبوا منهم. لا ولا تسبوا منهم. حي واحد. لا تسبوا منهم. أبا بقول كما. أبو يما. ولا تسبوا منهم حي واحد. دم من يفهم موني. فلا تسبوا منهم. حي واحد. منهم لا تسبوا منهم. فلا تسبوا منهم حي واحد. فإن شباب الناس من داب طغيان. فإن شباب الناس من داب طغيان. tí mo fi lọ má gbé nìkan mọ́ bàbá alájà àgbà níbẹ̀ ni wọ́n lọ bàbá alájà àgbà lámà yín bù yín làkàṣègbè náà bù yín dọ́là náà bù yín. bàbá ní àgbọ̀ wọ́n wá sí bàbá náà wọn ò gbọ́ báwọn ni wọ́n lọ mú késẹ́ẹ̀tì wá bàbá òun náà ni bàbá ní kí nìyí. àbá kílẹ̀ tún fẹ́ jẹ́ ń gbọ́ aláàgbọ́. má fèsì. فلا تسبوا منهم أي واحد. ẹnìkan tó bá bú alájà àgbà má bú má wọ́n fẹ́ já jọ wọn nu wọ́n sọ àná àdáṣà ni yóò bá jẹ́ bẹ́ẹ̀ mọ́lá ajá náà sí níbo lẹ ti rí arúgbó tí ń jẹ́ kí náà ti ń gbè. فلا تسبوا منهم حي واحد. فإن صباب الناس من داب طغيان. فإن صباب الناس nítorí kéèyàn máa kọ́ máa bú èèyàn kọ́ máa yanu ọmọ ṣe gbàgàdé wa. من داب طغيان. àwọn tó yàtọ̀ gì ní í ṣe yìí. فإن صباب الناس من داب طغيان. wọ́n fi gbókun ni wọ́n fi gbọ́ lọ́dọ̀ ara wọn ni. wọ́n fi gba nọ́mbà 1 ni wọ́n ní kílẹ̀ tún wíṣà. kí ni ètí yìí ń tún lọ lẹ tún mú mi wá olóòsì tó wò kan tún jù lẹ́pẹ̀ẹ́. atújúlẹ̀ pẹ̀. o ti sọ nù. fakumu ma Allahi. bàbá rẹ̀ jàgbá ní kúmù ma Allahi. amúhí dahima. kúmù ma Allahi ẹ dúró pẹ̀lú ọlọ́run yìí. ma Allahi dahima. amúhí dahima. gbogbo mi ni ẹ lọ dúró pẹ̀lú ọlọ́run. yubarik lakum ma fi yadikum ikhwani. ẹni tó bá ní màlúbárí kò ó ti wọ̀. awo àárín gbogbo wa wà láyé ẹnìkan òdókè ó sì lè dókè ẹnìkan òdókè rí láyé ó sì lè dókè máa lé ọgbà yìí tó tún gbà ń tún gbè yìí náà wà láyé àárín náà ló bá rẹ. bàbá alájà àgbà ní alùbáríkà ọmọ wọn tẹ bá ní. bàbá alájà wà ní sọ oníkòkò ẹ bá ń ṣàdúrà fún. rahimahullah. bàbá náà dáyé ní 1934. 1934 bàbá náà dáyé Alhaji wa Ahmad Adisa Oníkòkò 1934 kọ́lájọ́ alamisi ni níjọ́ tọ́sí níjọ́ alamisi ni 8/9/2000 mọ́ra ajá náà sí la ilaha illallah bàbá 1934 ó wá kú ní 8/9/2015 ó di nǹkan bíi ọdún 81 years ní bàbá wo àṣìṣe Oníkòkò ló dì kó tó lọ lọ́lọ́run láyé 81 years. fọkọ́ mislahum. ìtàn ní fi ń yé mi o. bó bá gbọ́gbọ́ ẹ̀ ń bọ̀ mí tó bá mú mi fún ọwọ́ ló mà ètò ìjọra wọn ẹ̀mí yìí iná. àwọn ṣubú ahọ́n fil ibada. bẹ́ẹ̀ ni. wọ́n máa ṣàbẹ̀wò àsìfáyẹ̀ fi tatarrubi. bàbá wa Àdìsá Oníkòkò ó lo gbogbo ìgbésí ayé rẹ̀ fún Ansar Islam. láàárọ̀ lọ́sàn-án lóru. ní gbogbo ìgbà. ní gbogbo ìgbà. ó jẹ́ akọ̀wé Ansar Islam. fún Ansar Islam ó jẹ́ akọ̀wé. nígbà tí ń bẹ lójú ayé bàbá wa pọ̀ kági. ọ̀gbọ́.
wọ́n jẹ́ akọ̀wé nígbà tó yá bàbá wa ti ń bẹ́ẹ̀ lónìí nígbà tó yàn president nínú àwọn president 5 president 2nd president bàbá Alhaji Adisa Oníkòkò mú kan nù ẹ̀. àtúndínkù àmọ́ àǹtàtà àlùkà mísìlìhìn. mo fẹ́ fi yíyan mọ́lá ajá náà sí. bìnní ìyá ti sídìkì mujibira fílímù sábìbì. ntí mo fẹ́ jọ yẹ nípa Alhaji Adisa Oníkòkò ni pé làkàzá kàkàlbí sálẹ̀ àmàdà máa ń dáha alkalbi ọkàn mi ọgbọ̀n pẹ̀pẹ̀pẹ̀ lami sálẹ̀ àmàdà máa ń dáha àdíza òní kókò rọ́jú mọ̀kànrọ̀bùn. ìjọ tí bàbá wa Adisa Oníkòkò lọ làkàzá kàkàlbí sálẹ̀ àmàdì máa ń dáha àdíza òní kókò rọ́jú mọ̀kànrọ̀bùn. mọ́n àyà àsàfàn. kọ́dí máa ta máa tọ́ bẹ̀ kúlíkù. àyà àsàfàn ọmọ ṣe. ìbànújẹ́ máa dé. kọ́dí máa ta máa tọ́ bẹ̀ kúlíkù. ẹni tó yẹ pé wà rẹ̀ dópin máa bọ̀ aago 8 náà lọ́dọ̀ mi wọ́n lè kò nílé kankan lọ́dọ̀ Alhaji àgbà bàbá ní very good nínú àwọn tó gba very good lọ́dọ̀ Alhaji àgbà Alhaji Adisa Oníkòkò jẹ́ wọ́n ní very good. wọ́n dé lásìkò nu. ibi tá a fà ló ti bẹ̀ wọ́n sí aláàgó 8 lálọ́ bì kan wọ́n ní kì í tí wà ní báyàn ń bẹ̀ kí ló mọ̀ pẹ̀lú àbáyàn àbá rẹ̀ ló múra òun ló ti múra ọmọ àjòkó bó ti fẹ́ dà ló dáhùn. àtúndínkù àmọ́ àǹtàtà àlùkà mísìlìhìn. mọ̀lá ìjọba àsìfàyà àsàfàn mo fẹ́ fún wọn ní mẹ́sẹ̀gì níbí. kọ́dí máa ta máa tọ́ bẹ̀ kúlíkù. wọ́n ní máa tà máa tọ́ bá olùkùhù ẹni tí wà rẹ̀ dún ní. bẹ́sìn rẹ̀ dá tí wà rẹ̀ dá tí ìrìn rẹ̀ dá ó ti lọ. famankana tabuka. fíhò ní kòkó náà ibù. famankana tabuka. talenti ó wà dàbí tiẹ̀. láì jọ́ tí Alhaji Adisa Oníkòkò ti kú nìyí ẹni ó sọ pé ajáde nínú ìdílé wọn pé Ansar Islam ni mí kó yọjú kálí. èmi náà tẹ̀lé wọn o. challenge dé. ohun ètí dìde. tó sì dàbí tiẹ̀. nítorí mọ́lá ajá náà sì. bàbá. àní tí bàbá rẹ̀ bá ṣe dákun kán mi sí. bomi sí. bomi rí. kí jùmọ̀ kú. má tó kú. aliwaladu. sirru abi. sirru abi la jidala lahu. fakun bi sirri abika khayra ma ulida. mọ́lá ajá náà sì ní 1992 bàbá Alhaji Adisa Oníkòkò ó sọ̀rọ̀ nípa Ìlọrin ó tẹ ìwé náà ó sì lọ́njẹ̀ 1992 ẹ lọ wádìí tàrí Ìlọrin ìtàn àwọn Ìlọrin ó ní ó wo nǹkan kan pẹ̀ ó sì kọ nǹkan kan jáde. wọ́n kọ ìtàn Ìlọrin. ẹ tún lé bẹ́ẹ̀ bá rí ẹ wádìí ibi tó bá wà. alwaladu sirru abihi la jidala lahu. báríkà àti ìdábẹ́lẹ̀ kí ní kárí nǹkan kan wọ́n nínú gbogbo àwọn ọmọ bàbá wọn ni wọ́n dúró re Ansar Islam sì jẹ́rìí wọn báríkà mo kírẹ́dìtì yẹn ṣeun. fakun bi sirri abika khayra ma ulida. ìwọ tó jẹ́ gbòǹgbò náà Ansar Islam tó ọba tí ì ní gbòǹgbò dákunjárí bọ́ọ̀ bá ní èmi ó bu ọ. aliwaladu sirru abihi. wọ́n la alẹ́ rẹ̀ ńjọ́ kan ó la olé rẹ̀ ńjọ́ kan. la jidala lahu. wọn lẹ́mí mi wọn ò sì ní fàárí mi bàbá Alhaji àgbà náà fàárí mi nígbà tí ń ṣe fàárí ẹ̀ tún máa gbọ́ ni. Mukhtaru Hammi bàbá ẹ̀gbọ́n bàbá mi Mukhtaru níjẹ́. wọ́n sólí kọ́rin ní fáwọn bí. ṣebí sólùkà ní ni bàbá tó bí mi sáyé. Ummi Halimatu Ibrahim Zamani. Ummi Halimatu Alima ni ìyá tó bí mi Muhalimatu sẹ́ńtà náà jòkó bàbá Muhalimatu àgbà ló jòkó yìí lábẹ́ wọn ni Muhalimatu òkè kúrá ilé kó bẹ́ wà Muhalimatu ìyá tèmi fún Ansar Islam. àdàbíyà ni president àkọ́kọ́ fún Ansar Islam bàbá tó bí ìyá mi Alhaji Jimoh Àjàó. kana khayra fakun khayra tasurru bihi. ẹ dẹ́kun kana sharra fahasle kullama fasada. nígbà tí wọ́n fẹ́ dá Muhammad Kamaluddin primary school kalẹ̀ dáadé wọlé nìyí nínú àwọn ìjìnlẹ̀ tásojọ ẹja ṣe bàbá wa Alhaji Adisa Oníkòkò mẹ́mẹ́
الله إن كان خيرا bẹ́ẹ̀ni فكن خيرا تسر به 1980 ni yóò primary school tó da ládàálẹ̀ ń gbà náà. إن كان شرا فأصلح كل ما فسد ẹ múra ní ìwà إن lẹ́nu. كان شرا فأصلح كل ما فسد. ní ìparí mọ́ra ajá náà sí kọ́lẹ́jì ẹ wà ní pé Muhammad Kamaldeen tó lọ́sìn school ta wí mẹ́ ó ti wá di kọ́lẹ́jì ní 2006. bẹ́ẹ̀ni. wọ́n wá kóyún kó mbẹ́ akolo gidi. màtán rẹ̀ màtán bàbá tó bí ọ. bẹ́ẹ̀ni. wọ́n náà wádìí. إن كان خيرا bọ̀bá gọ́gù rẹ̀ tó gọ́gù rẹ̀ bí àwa tá a bá mọ̀. فكن خيرا تسر به إن كان شرا فحصله كل ما فسد إن كان شرا فحصله كل ما فسد. níparí gbogbo alájí wa di sórí kòkò wọ́n wá tán bá ti tán wọn sáré sílẹ̀ mọ́ àgbàgbé eré níjọ́ tí wọ́n wọ mọ́sálásí Tẹ̀jídí ní inú àwọn tó ẹ pọ́n ṣàjọ pé báwo láti ṣe ájì wa Tẹ̀jídí ní ẹ má wo mọ́sálásí o bàbá oníkòkò ní ẹ wo tálá wo fún ẹ lẹ wo fọlọ gbogbo bí sábà máa sá káàkiri Ọlọ́run ṣàánú wa alájí àdìsọ oníkòkò ń bẹ nínú àwọn tán ní ẹ wo wọ́n sì wo kò sì tí wọn sásẹ́yìn. bá a tẹ wọn wá sí mọ́sálásí náà lójú wọn àmúṣà nípa tó ṣe ń bẹ. Allah. wọ́n ní tó pọ̀ bàbá àmọ́ ló ní tó pọ̀ ó ṣe lúré ó sì ṣe níta bẹ́ẹ̀ni. kìí ṣẹni tó yẹ pé ó á da ń takọ̀ á da ń lé kọ́. إن كان خيرا فكن خيرا تسر به إن كان شرا فحصله كل ما فسد. إلا امرأة إن امرأة قال لها أحدها فأدها. ṣé ti lè kó ọjọ́ kó máa ń tọ́ni kù kéwọ́n ń tààrà àti ń wí fún ọ ìyá kan bẹ ọmọ ọ̀dọ́ kan bẹ obìnrin ni. قال لها أحد أحفادها. ó wá pe àwọn ọmọ rẹ̀ kankalẹ̀ ìyá arúgbó kan lóbìnrin ó wá pe àwọn ọmọ ọ̀dọ́ rẹ̀ ọmọ rẹ̀ wá ń sọ fún. àwọn ọmọ rẹ̀ ó wá kó wọn jọ wàkọ́ ọ̀lẹ̀là wọ́n wá ń sọ fún ìyá. إن امرأة ó ti bọ̀. قال لها أحد أحفادها. lọ́ba sọ̀rọ̀ báwọn ọmọ rẹ̀. máa ń sọ. إن سقف البيت يكاد أن يسقط. ìyá wa àgbà. tọ́ ẹ wò ké wáyé. ajálẹ̀ wa yìí. ìyá wa o. yíyú ó fẹ́ wó o. abẹ́sítọ̀ ti ń tẹ́ o. báwọn kan ti dìde nísìn ikú ansar islam kò ní wó kò ní wó. súnmọ́ra kò ní wó sọmọ pé mo sọ wọn ń gbèrè pé má jẹ owó nákàtú láyìn bọ́bá tọwọ́ tiẹ̀ nàró dáa bọ́bá tiẹ̀ wó bọ́bá ọba sí láyé má àwì báwa yóò sì ṣe àwọn tí ń bẹ ní òru. ìyá wa. ìyá wa àgbà Àjàyí sọ̀kò Àjàyí òwò. ọ̀dà. wakatabati warakatan. ẹ wá máa ń tíya wí wakatabati warakatan ó lè jáwé kan wá ó sì mú òwe kan fún. ọkọ̀ kankan. wakataba fiha shay'an ó kọ̀ nǹkan kan sí. wa'atatihu iyyaha. ó wá fún ọmọ kéékèèké ní ipe ọmọ ìwọ tó ní ajá nífẹ̀ẹ́ wò wọ́n náà ló mú lọ́jú sírí àjà. wa qalat lahu du'aha fi sukibi sakifi. kíkẹ́ pé gbogbo wa pé a ní ìdí nǹkan ẹ wá ran Ansar Islam lọ́wọ́ ká wá dìde ká mọ̀ fún yín kankan àwa la wọ́ra wa àwa la dáhùn ibi tá ti sórí ilé wọn ni wá yù wọn ṣe nǹkan bẹ̀ ọ wá dìde oníkóra wọn ò dá wọn lóhùn má dá wọn lóhùn máa lọ ẹlòmíì ò dáhùn. wa qalat lahu du'aha fi sukibi sakifi. ó ní tí mo kọ yìí lọ́jú sírí àjà. fa akhadha al-fata al-waraqa. ọ̀pọ̀ ńlọ ọmọ ni ó wá gbé ó gba lẹ́tà náà. duna an yakraha. ó rẹ̀ kò sí wò kò wọ́n ti mẹ́mẹ́. wa wadaha fi sukibi sakifi. ó sì lọ́jú sírí àjà. famakaza sakifu ala alihi. ẹ má jẹ́ ń tàn yín famakasa asakifu. famakaza sakifu ala alihi. àjà tí ń lọ kòkò wá lẹ́kọ̀ọ́ má. ó ṣàdúró bẹ́ẹ̀ náà. ó wá dúró gbagidi. yakadu an yaskut wa lam yaskut. yóò wo gbogbo ojoojúmọ́ la ọmọ yóò kí ni yóò wo ìyá sì náà ju nǹkan bí a ní nǹkan wo pé bíríkìlà yóò wo kò sí wo. 20 sanatan. ó ṣe bẹ́ẹ̀ 20 sana ó gbọ́nú wọ́n kò lẹ́kọ̀ọ́ má kò sí wo. ó sì wà ń bẹ̀ lórí pọ́tẹ́. nígbà tó yá máa tàtí sílíkà àjùs. Allah summa matat al-ajuz. ìyá arúgbó ni wá kú.
فلما ماتت العجوز nígbà tí ìyá arúgbó ní kú. أردت أن أعرف ماذا كتبت. Ọlọ́run fẹ́ mọ kí ni tẹ̀ kọ́ sí bí káníkìlà alájà àgbà tẹ̀ wọ́n ń ṣe tí àǹsá. tí fi ń kú ní ojúmọ́ báyìí. fi wá tú. tí sì ń kú. láti ìjọ tààfà àgbà tí náà máa bá a lọ wọ́n sì ń bá a lọ. lékè ó sì ń kún sí. lékè ó sì ń kún. ń sì ń dán. nígbà ogójì làwa wọlé ogójì ọmọ kíláàsì kan bẹ́ẹ̀ nìkan wàá mà. bẹ́ẹ̀ni ogójì ó lé bíi márùn-ún. bẹ́ẹ̀ni ọ̀wá lọ́dún kan wọn ò lè dá mọ̀. nígbà tó yá ndí ọgọ́ta nínú kíláàsì kan nígbà tó di ọdọ ọgọ́rùn nígbà nísìnyí kọ́ àmọ́ yẹ mọ́ ẹbí àwọn àsáàtìsà ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pé mélòó ni pẹ̀lú wúlá kínní kan àdìbà wọ́n máa làágùn ni wọn àlè mọ́rú ẹ̀ mọ́. أردت أن أعرف ماذا كتبت. ọmọ wa ní ntí bàbá ntí ìyá wa tẹ̀ ní jù sókè mo tẹ̀ fẹ́ mọ̀. kí ló kọ síbẹ̀. kí ló kọ́ ọbẹ̀ ọ wa lọ bẹ̀ lọ́wọ́. فلما أخذت الورقة. nígbà tó gbá wárákà náà mú. ثم قرأت ما فيها. wá kàntí bẹ́ẹ̀ tó. فإذا قد كتبت فيها. ẹ̀rí kí ló kọ a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahman. أعوذ بالله من الشيطان الرجيم. náà nínú mu lọ ní. بسم الله الرحمن الرحيم. إن الله يمسك السماوات والأرض أن تزولا. آية tó kọ ọbẹ̀ náà nù ni. إن الله يمسك السماوات والأرض أن تزولا. àti ilẹ̀ Ọlọ́run ló gbàmú ní òjò tù. alájà àgbà mọ́lájà náà sì àṣẹ máa lọ àfa àgbà ní òjò súnmọ́rọ̀ òtú ẹgbẹ́ òtú súnmọ́rọ̀ òtú ẹgbẹ́ súnmọ́rọ̀ ansari sílámù. kò sí wàhálà. أن تزولا. إن الله يمسك السماوات والأرض أن تزولا. àṣẹ́mi Ọlọ́run yamsuki sama èmi mo gbẹ́ sọ́mọ méjèèjì mú. wàlá àrùdọ̀. ilẹ̀ náà mo gbà. ilẹ̀ mi mo gbà أن تزولا èmi ní ìjọ owó. اللهم أمسك علينا السقف. ọkọ̀ ọbẹ̀ tán ọmọlẹ́yìn ọkọ̀ ọbẹ̀ tán nígbà tó kọ́ ọbẹ̀. اللهم mo ti rí yín. ọni Ọlọ́run o. أمسك علينا السقف. amsik alayhi safa. ẹ̀dàkùn Àjàyí bá wa mú dúró. فأمسك الله السقف 20 عاما. Ọlọ́run wa mú lógo ọdún. بيقينها بربها. nítorí ìmọ̀dájú ọpọlọ́run bá mi ń tẹ̀lé mi. bàbá alájà àgbà màgbọ́ alájà àfa àgbà kò padà lẹ́yìn mi. Ọlọ́run ò padà lẹ́yìn àfa àgbà. báwo ni nǹkan àfa àgbà ó ti wá bàjẹ́. báwo ni nǹkan ẹ̀mí Kàmálù ó ti wá bàjẹ́. má dààmú ara ẹ̀. kò lè bàjẹ́. bẹ́ẹ̀ ti máa lé wa náà. ẹ lè bá wa. bẹ́ẹ̀ ti máa lé wa. bàbá alájà àgbà sì ní alẹ́ nìkan má bá wa kódà alẹ́ nìkan má jù wá. àní alájà àgbà. ومثله كمال الدين بالله لا nínú alájà àgbà ọ̀wọ́n. له خلق خير الخلق من دون بؤتان. وحين بدا كالشمس ضاء للناظر صغيرا كذاب الحلم والحلم فوزان وأسس فينا سلم دارس أولا أسس فينا Silima dari si hawala. Ẹ má bínú o, èmi tí ń jòkó ṣe wà sínú o. Sẹ́rí kí n nàró kò sínú òun ti má. Lẹ́ẹ̀kọ̀ọ̀kan ló kù. Mo máa ń tí mo wọ̀n. Asasafina silima dari si hawala. Bẹ́ẹ̀ni, bàbá Àlàájì Àgbàdá máa kí lè kéwúlẹ̀. Wa asasafina silima dari si hawala bi husulu biha. Bi misra ja abilasani. Láti Mísírà bàbá ti rí pé má ti ń kọ̀ nǹkan ní Jémi ní orí ṣe. kò sí òwe àfàgbà Tájùlẹ̀ Àdábì. Rahimahullah. Òun ló kọ́kọ́ ṣe gbogbo nǹkan wọ̀nyí. Àlàájì Àgbà náà sì jogún ẹ̀ lọ́wọ́ wa. Ẹ dákun. Bí usulu biha mi misra ja abilasani kitabatu fil judirani. Ẹ̀yin ọlẹ́ oníkòkò abayín dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Kitabatu fil judirani fahaya jadidatun. Ó jẹ́ tuntun jọ́nà lọ́hùn. kakọ̀ kan sórí. Nígbà náà ó jẹ́ tẹ́jú onídùn ló jẹ́. Kitabatu fil judirani. Kakọ̀ nǹkan sórí bọ́ọ̀lù. Fahaya jadidatun. Ó jẹ́ tuntun gbà tá Àlàájì Àgbà dé. Lada ulama ila asiri sọ́ọ̀rì àti kanuki sọ́ọ̀nì. Wọ́n kà kún pé yìí tún di kẹ́wùkù nù. Saburatuna saudahu min uktiraha. Wọ́n ti gbọ́ kama wá máa ń bá wọn káàkiri. Watabushuratu baydahu min hulli bulidani. Kúlì wà láwù kan níjòkó wa bá ti wà yìí. Àmín. Ẹ sì ké kóhó dáadáa. Na'am.
bàbá wa Alhaji wa Ahmed Tijani Alhaji wa Adisa Oníkòkò àwọn náà ní àtàwọn tó bí wọn méjèèjì àtàwọn tó tún mójú tẹ̀yìn wọn yìí pé n ò ní jẹ́ bàbá yìí ó parẹ́ bàbá mi ò ní parẹ́ nínú ilé ká wà ní ọjọ́ Ansar Islam àtàwọn tí wọ́n ràn kàn ṣe bó ti rí nu lọ́la lèmi náà ń bọ̀ Ansar Islam ṣe tán àti gbà yín bẹ́ẹ̀ bá wá jóbìnrin màálù mọ́tò ṣe tán àti gbà yín ẹ béèrè ibo là ń lọ yóò ti ń bẹ fún Ansar Islam ẹgbẹ́ àgbà ń bẹ ìjọ tí mo fẹ́ wọ yóò tí wọ́n láwọn ọgbà mi mọ́ mo lè ti jẹ́ ṣé ó ti wù yìí ní ọjọ́ eré òtó bá wọ́n nítorí ìgbà tí n ti ń jòkó sí wáyé wọ́n lè lọ́dọ̀ àwọn àgbàlagbà àmàlù báyìí ká débi yìí nìyà subhana rabbika qul huwallahu ahad Allahu samad lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. ọmọ mi sara ẹ ṣé wọn nìkan ló mú wa ni dákun bá ń gbà báyìí bàbá tó lẹ́nu mi kan yóò ṣe déédéé owó epo dákun ọtọ àbáyọ wáyé subhana rabbika tó ti kúrò aláwọ dákun kí lẹ́ẹ̀kan sí kí n máa bọ́. bismillahir rahmanir rahim qul huwallahu ahadun allahus samad lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan subhana rabbika rabbil izzati amma yasifun ọ̀rẹ́ náà mú mi lónìí wassalamu ala al-mursalin walhamdulillahi rabbil alamin. ìyàwó jẹun lè iṣẹ́ khidima láti wá ṣe jama ẹ̀dá pẹ̀já sọ pé Allahu akbar Allahu akbar gbogbo àpapọ̀ àwọn ọmọ kéwú bá ti máa ṣe fún àwọn àlùfáà wa tí wọ́n bá ti wá sí ẹni afakumullah afakumullah bàbá alájẹ́ àgbàlẹ̀ ẹ̀kúnṣẹ́ o bàbá alájẹ́ àgbàlẹ̀ ẹ̀kúnṣẹ́ wọ́n lẹ̀ ẹ̀kúnṣẹ́ o wọ́n lẹ̀ ẹ̀kúnṣẹ́ wọ́n lẹ̀ ẹ̀kúnṣẹ́ gẹ́gẹ́ bí wáàsí tí bàbá wọn ní Kùnkéwú ṣe wáàsí náà lágbára púpọ̀ wọ́n tún wá bí bàbá ní Kùnkéwú bá ṣe wáàsí wọ́n máa wúyàn núlẹ̀ ní la ilaha illallah ẹ̀jẹ̀ kẹsà wà dáfà wọ́n máa wúyàn núlẹ̀ bàbá wa Alhaji àgbà níjòkó yìí àfá wa tí wọ́n tún jẹ́ chairmanu dáwà kọmití ẹ dákun àbẹ̀yìn ẹ máa bọ̀ wá láyé àwọn bàbá àrètí ẹ̀yìn rárá ó ti ní àti létò fún kódà ní bàbá yára fi dìde pé àwọn oníjòkó láyé Alhaji àgbà rárá tàbá darí sórí pálàjì àgbà ṣàdúrà fún wa tàníkọ́ wá ṣe afakumullah bàbá àjára ní kẹ máa lọ bẹ̀ bàbá àjára wọ́n ní kẹ máa lọ àyẹ̀wò Alhaji àgbà ẹ dákun torí yẹn ló já dájòkó yìí ló bàbá ìjòkó ti dún torí bẹ́ẹ̀ wá o ẹ dákun ẹ pọ́ọ̀sì kìíní o sínú ẹ tí ó gbàgà aláwọ̀ ṣe yín bẹ́ẹ̀ ẹ dákun ẹ jòkó lẹ́gẹ̀ẹ́ bàbá wa Máàmù Tajidini ẹ dákun ẹ jòkó bàbá wọn ti dìde fún yín fa bàbá ti dìde wọn kí yín fa bàbá ń kí yín fa bàbá Tajidini ń kí yín fa wọn kí Alhaji àgbà fa wọn kí yín fa. Allahu akbar afakumullah Ọlọ́run dúpẹ́ alhamdulillah afakumullah alhamdulillah ọ̀sẹ̀sẹ̀ tónú gbogbo bí ìjòkó ní báàrin ní ti wà ń láàrin tí àwọn bàbá ó sì ti wà nínú ládàbí wa pé bàbá ti rí bàbá náà la rí Ọlọ́run ní kúrò ẹ̀mí yín albarka nabi sallallahu alayhi wa sallam àwọn àyè kan ń bẹ nínú ayé lónìí tó ṣe wípé èmi làáfáà yín làwọn yóò fi dagboru àmẹ́yìn ò ní pẹ́yìn làáfáà wa rí ìwọ tiwa ní káwọ́ wá mọ̀ pẹ́yìn làáfáà wa èmi làáfáà yín ó yẹ bìlà àwọn àfáà wa ń bọ̀ èmi làáfáà yín ẹ̀yin ò ní ṣe bẹ́ẹ̀ gbogbo ẹ̀jẹ̀ Alhaji àgbà ṣe bẹ́ẹ̀ ọlọ́mọsàbà sàlékún àlàáfíà ara fún yín àti gbogbo ẹ̀mí àtọ̀pọ̀lọpọ̀ àlùbáríkà bàbá kó tún máa ràn sí amina bàbá wa aládàá wọn gbà pé wọn fẹ́ yọ kíní lọ́rùn àbí wọn ayọ̀ ẹ dákun jàmá
bàbá wọn ní kùn kéwú adamallahu wa hayatahu bi sihhati wal amni wal afiya Ọlọ́run bá wa dúpẹ́ fún yín o àmín. wọ́n gbé wa lọ bí tó jìnnà ẹni 19 kílẹ̀ ni wọ́n bí bàbá wa Alhaji Àdìsá Oníkòkò 1934 ẹ dákun nkẹ́kẹ́ ló wá sí mi lọ́kàn o bàbá national mission ti wà ń jòkó ọlọ́mọsàjárí yín pẹ́ o àmín. nkẹ́kẹ́ ló wá sí mi lọ́kàn o mo kàn ro Ọlọ́run kàn fi sọ mi lọ́kàn afọ́mọlẹ́yìn ayakumullah. tó bá sì kí wọ́n bí bàbá wa Oníkòkò ní 1934 tí bàbá Alhaji àgbà Dànsá Sùláìmánlẹ̀ 1942 ọmọ ọdún mélòó bàbá wọn ọmọ ọdún 9 ni wọ́n gbà náà tí wọ́n fi Dànsá Sùláìmánlẹ̀ tó wáyé kí wọ́n Dànsá Sùláìmánlẹ̀ ní ọdún 8 bẹ́ẹ̀ ni sà. tó wáyé kí wọ́n Dànsá Sùláìmánlẹ̀ ní 1942 ní bàbá wa àgbà pọ̀ kájí sí wọ́n sì bí wọn 1917 ọmọ ọdún mélòó ni wọ́n tó fi Dànsá Sùláìmánlẹ̀ wallahi kìí ṣe 1917 àti 1942 ó jẹ́ 25 years. Allahu akbar. táwọn bàbá yẹn bá ń sọ pé bàbá ti ń kó wa bọ̀ pẹ́ bàbá ti ń kó wa bọ̀ pẹ́ bàbá ẹ ń wú wa nulẹ̀. náà mo fi bàbá Oníkòkò ni wọ́n ẹ̀rí ẹ̀tẹ́rí ọ̀tọ̀ ní wáàsí ó dìpẹ́ǹ lórí bọ́ bá ṣe gbọ́ lọ nígbà tí ọba sí ní téèyàn fi gbọ́ wáàsí lára rẹ̀ ó lè pé ògbóná èèyàn máa sọ̀rọ̀ yóò fúyẹ́ yóò sì máa gbóná tẹ́ni tó bá máa núrò bá rùn ká ẹ̀dùn lóòótọ́. La ilaha illallah. ni wọ́n bí yàn 1934 azasilamu tí èèyàn wá sí sẹ́kẹ́tìrì àgbà akọ̀wé ibẹ̀ ni wọ́n ń jásí pé bàbá tí ń kó wọn àwọn bàbá yìí bọ̀ wọ́n ti kó wọn bọ̀ ti pẹ́. ẹ wo à ń fi ń sàpọ́nlé wọn ni o láti lè jásí pé iṣẹ́ tí wọ́n ń ṣe iṣẹ́ àti kékeré ni. nígbà mo bẹ̀rẹ̀ ọ̀lẹ́ ẹ̀kan tí n fi president alumni hàn afáwọ̀ Abdullahi ní tòlótòló pé president gbogbo wa ń bẹ lábẹ́ Zumratul Adabiya alumni Zumratul Adabiya kárí ayé president wa nìyí. ẹ ń ṣe déédéé pé ajẹ́ pé bàbá náà ti lò bẹ́ẹ̀ ṣáájú. Allahu akbar. à ń gbọ́ lẹ́nu àwọn bàbá wa lẹ́nu níta tí ò sojú wa nígbà tí tá à bẹ́ẹ̀ lè láńjọ́ ní pé àwọn èèyàn ń wa jánásì kìí sọ̀tọ́ bí jánásì ti máa ní. ń túmọ̀ sí pé láti kékeré bàbá ti ń rè wọ́n bọ̀ ni wọ́n ti ń kó wọn bọ̀. àwọn bàbá yìí wá ṣiṣẹ́ àlìjánà lára Alhaji àgbà láti kékeré títí wọ́n wá dàgbàlagbà síbẹ̀ wọ́n wá dájọ́ bẹ́ẹ̀ sọ́dọ̀ Ọlọ́run. bàbá ò tírẹ́nì wọn ní wọn ò kọ́ wọn lẹ́kọ̀ọ́ yìí kó hùtọ́mì dúnìyà adùn ayé wọn ò kọ́ wọn ní impact ni wọ́n kọ́ wọn. báwo ló ṣe mọ bẹ́ẹ̀ nù lù rẹ̀ tó ní impact báwo ló ṣe wà ní Islam tó ní impact. gbogbo tí wọ́n ṣe sí nǹkan lọrin tí lẹ́nu jọ́ náà ní kálukú àwọn akílẹ̀ mọ̀ pé àwọn nìkíní kan náà níjọ́ tí lọrin dúdú ọmọ Alhaji àgbà lọ pọ̀ jù níbi irú àṣẹ nǹkan bẹ́ẹ̀ níjọ́ tí ìlú dúdú àwọn Alhaji àgbà ni wọ́n lọ́mọ tó lè ṣe àwọn nǹkan kọ̀ọ̀kan tẹ́ ẹ̀ bá ń gbọ́ tí wọ́n sọ pé ọmọ Kamaru náà ni níjọ́ tí wọ́n sọ pé ọmọ Kamaru ni kì í sọ́mọ ẹlòmíì. àfà wọlé kẹsẹ rọ ẹwọ nǹkan ẹwọ bí báyé ẹwọ báwọn bàbá ń ṣe wàhálà fún Islam ẹwọ bá ṣe bàbá yára à ń lọ́dọ̀ bàbá yára. àwọn ni wọ́n change wéré ilé ọba tó fi di wá sí. ẹ dákun jàmáà ṣẹ́rí ìmọ̀ gbọ́ wá sí àwọn àgbàlagbà wa yìí ìmọ̀ tẹ̀lé bá ti ń tẹ̀lé az-Zumratul Adabiya al-Kamaliyya zumra yìí ṣe pé à ń ṣe ẹ̀rí pé eléyìí àṣàtójúbọ̀ ilé wa ní gbogbo ibi tá à ń lọ àṣàtójúbọ̀ ilé wa níbi gbogbo ibi tá à ń lọ abẹ́rẹ́ nínú àṣà Ìsìlámì gangan abẹ̀rẹ̀ nílé àti flag off ọmọ Zumura bàbá wa Justice Idris Harun bàbá wa former Grand Kadi àwọn ni wọ́n kọ́ ṣẹ̀ wá lọ́wọ́ pẹ̀lú mílíọ̀n wọ́n wá ṣẹ̀ wá lọ́wọ́ láti jọ́nà kò síbi tá àdétà àgbà mílíọ̀n a sì ṣàtójúbọ̀ lọ́lé ẹnìkan a sì mú kódà kò tí ì sí invitation kankan fún jòkó yìí pé àmújò yẹn kódà alágbájá ni wọ́n wá pè lálẹ́ ẹni abálọ̀ bá ní ń pe àlejò
bẹ́ẹ̀ bá ń rá àwọn kan tó ń pẹ́ kódà àwọn gómìnà wá àwọn tí wọ́n fẹ́ gbàlejò ni wọ́n fẹ́ kí gómìnà yí àwọn sí àti ìbádẹ́rí torí kò torí ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ni èyí àwọn ẹlòmíì àwọn àṣà ìsìlámì tún àtọ́júbọ̀ káàǹsì kì í lé wa làwọn ibi tá à ń lọ wọ́n tún lọ ilé oníkòkò bóò nílé oníkòkò jẹ́ sí wọn ilé wa nílé oníkòkò ọlọ́run mọ́sàbá wa kẹ́ bàbá wa lájà àti sọ oníkòkò bàbá wa national missioner tòní international missioner international missioner ọlọ́run o Allahu Akbar lára àlájí àgbà náà ni gbogbo kálukú wa ti ṣe rí oríire ńláńlá yìí nítorí pé àṣà ìsìlámì kìí ṣe ẹ̀rí pé wọ́n máa sọ pé ansarul islam home and abroad ẹni ọba wa jẹ míṣẹ́nà rẹ̀ ó ti jẹ́ onímíṣẹ́nà tó kárí ayé ó ti di míṣẹ́nà tó kárí ayé kìí ṣe alias kọ́ wọ́n ń ṣiṣẹ́ rẹ̀ lọ ni ẹ sì fẹ̀mí gbógun ṣe àmín ẹ fọ́pọ̀lọpọ̀ àlàáfíà ara ṣe àmín tí ó tún ju tàwọn tẹ́ gbàyè náà fún lọ àmín ọlọ́mọsàjárí yín pẹ́ bàbá àmín àti adélé wa bismillah li ilafi bismillah rahman rahim li ilafi quraish ilafihim rihlata ash-shita'i was-sayf falyabudu rabb hadha al-bayt alladhi at'amahum min ju'in wa amanahum min khawf amin ajana sida أوصل البركة أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا فلنفسه ومن أساء فعليها وما ربك بظلام للعبيد وما ربك بظلام للعبيد آنكم الله àwọn bàbá ní ká pé a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اللهم صل على سيدنا محمد وعلى آله وصحابه وسلم اللهم صل على سيدنا محمد وعلى آله وصحابه وسلم آمين adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run الحمد لله ọjọ́ ti lọ bàbá wa àgbà bàbá wa Alhaji àgbà tí ń jókòó أدام الله حياته ń kí bàbá wa Tajidini à ń fi bàbá wa Tajidini kí gbogbo ẹ̀yin àfáà wa bàbá ń kí yín o bàbá wa Aláǹgbá bàbá wa ológun ẹ dákun ẹ̀sìn شيخ والله يعصمك من الناس àwọn bàbá wọn lè kú sẹ́ẹ̀ bàbá oníkun kéwú حفظه الله ورعاه yá wa àgbà ní jókòó yìí والله Ọlọ́run ò ní fa kásán ara yín so آمين يا رب ẹ ṣeun ẹ ti sẹ́ wí kìíní yá wa àgbà ń sẹ́ńtà أدام الله حياتها ṣe púpọ̀ الله أكبر àwọn bàbá wa ìmáàmù wa àgbà bàbá wa almudir wọ́n ní awúni ilẹ̀ ni bàbá oníkun kéwú wàláhì ó kọ tí wọ́n pè wọ́n nù sáà àwọn gan fúnra wọn kọ́ hayyakumullahu àwọn al-karim náà sọ̀rọ̀ ṣẹ́jú kan ọ̀hún ní kún lẹ́ làwọn náà àwọn wá pọ̀ wá nú sókè ní káwọn mọ̀ já sí nílẹ̀ ọlọ́run bá sàwọn àfáà wa lẹ́sàn rẹ̀ àmín bàbá wa Àdìsá oníkòkò Sheikh Ahmad Àdìsá oníkòkò bí wọ́n ṣe rí náà lágbọ́ yìí o ọlọ́run máa tó nǹkan rẹ̀ bó ṣe fẹ́ ọyẹ́ ti wọ̀lú báyìí wàláhì bẹ́ẹ̀ ni ó sì ṣẹ̀ṣẹ̀ dé mi dàkùnmọ́ tí ń bá rí léètì àwọn nǹkan yìí papọ̀ bílàkàyè mi ṣe mọ́ ni inú ọyẹ́ ni bàbá oníkòkò wọlé kéwú la ilaha illallah
ìjọ alárùbá sì ni kí ló ní. alárùbá lè ní sà. kódà November náà ni. a'udhu billahi. a'udhu billahi minash shaitanir rajim. bismillahir rahmanir rahim. ìgbésẹ̀ tí n fi ń ròyìn wa yatafakkaruna. أكرمكم في الله خلق السماوات يتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا. ọlọ́run ẹ̀yìn kìí ṣe nǹkan kan kọ́kàn lọ bẹ́ẹ̀. bàbá oníkòkò wọlé kéwú ní November 1943 níjọ́ àlàrúbá inú ọyẹ́. òní sì ní November nínú oṣù wo. November lójú alárùbá. ní wọ́n ń jẹ́ 82 years. Allahu akbar. ọwọ́ ajẹ́nu ọyẹ́. inú ooru láti ti ń bá bọ̀ tẹ́lẹ̀. ọlọ́run fẹ́ lò kankan ni. Rabbana ma khalaqta hadha batila. Subhanak. gbogbo ń tẹ́ ẹ bá rí ní pátápátá ọlọ́run kan dá bẹ́ẹ̀ ó ní tó fẹ́ mú jáde. historian làlájú bàbá oníkòkò. àbí historian ni wọ́n. a writer, a prolific writer. ọmọ alájí àgbà kanlẹ̀. wọ́n sọ̀rọ̀ yìí fún mi ni o. wọ́n ní wọ́n mú mi lọlé kéwú ní November 1943. nínú ọyẹ́ bọ́yẹ̀ ṣe wá mú tó ń jẹ́ wọ́n ní ọ̀nkù mi Hanbali Abdulkadir ní ẹ̀sìn wí ló mú mi lọ àwọn làwọn ọmọ lọ́dọ̀ àfa àdáńgbá àwọn ọmọ wa kọjá ní Madrasatul Adabiyya Kamaliya Zumratul Adabiyya Kamaliya àwọn wà lọ bá bàbá àwọn pé kán bá wọn kí ọ̀nkù àwọn bá wọn sọ fún bàbá àwọn kí wọ́n fà wọn sílé kéwà Àlàjì àgbà ǹjọ́ wọn wá gbà láti ṣe bẹ́ẹ̀ ọjọ́jọ́ Tuesday àná àṣé wọ́n ti ránṣọ kalẹ̀ ọ wá dàárọ̀ ọjọ́ àlàrúbà wọn lọ yá àlàrúbà àwọn làwa náà wáyé. La ilaha illallah. gbogbo ń tàfà wọn nígun kéwù sọ bàbá wa àgbà àdúrà àgbà wọn ni wọ́n kó wọn jẹ a lè gbàgbé lẹ́yìn èmi ò ní wàásì kankan bàbá ti ṣe a lè gbàgbé lẹ́yìn. Contemporary bàbá oníwàásí àgbáyé ni wọ́n. kódà wọ́n ní ẹnìkan ní jòkó láàrin wa ó yàtọ̀ sí classmate àájọ jòkó ni bàbá oníwàásí òjòkó ọgbọ́n àgbáyé ó jòkó ní ọwọ́ ọ̀tún àwọn jòkó ní ẹ̀gbẹ́ òsì ẹnìkan wá là wọn láàrin ẹ rí i pé àgbà àwọn òré yẹn tán fi lọ́ọ́ pàdé Ọlọ́run wọn a máa kura wọn lẹ́fẹ̀ẹ́ ní pé ní mo lè gun ọ nísìnyí o àmọ́ padà gbà padà. La ilaha illallah. bàbá ṣe dáadáa wọ́n ṣe dáadáa ipò tí wọ́n ṣe náà lẹ gbọ́ gbogbo ń tà wọ́n ní láyé pátá nínú Ansarul Islam ìgbọ̀wọ́ wọn kò sáyè yìí ń lónìí àwọn ẹ má bínú ìnáwó sí bàbá tó bí chairman wa yìí lọ́yìn mọ̀ọ́lá àwọn ẹ̀ṣẹ̀ kadì àwọn márùn-ún wọ́n yàn bẹ́ẹ̀ bàbá ẹ̀ṣẹ̀ kadì wà ń Kaduna bàbá Dáúdù onírè tàná bàbá mísánà àkọ́kọ́ alájẹ bàbá oníwàásí àgbáyé alájẹ àgbábíàká bàbá oníkòkò gbogbo wọn ni wọ́n lọ tòwe Ansarul Islam Secondary School ní Kaduna wọn è parí yíwọn as far back as 1964 ni wọ́n wá fún Kwara ní state ìgbà wa bẹ̀rẹ̀ tí wọ́n wá approve ti lọrin bàbá oníkòkò ní commissioner for education kọ lẹ́tà sí njọ́ náà. La ilaha illallah. wọ́n wá ń rí fáà sí wọn pé magazine article tó kọ sínú African magazine a rí lórí genocide boycott it was very interesting. yóò wá dùn mọ́ ọkọ gbọ́ báyìí pé your school is approved. La ilaha illallah. Your society is approved to start Ansarul Islam Secondary School in Ijomu Oro. bẹ́ẹ̀ ni wọ́n wá ṣe tán fi wọ́n ń dípò yípo tí wọ́n dù á sì gbàgbé ilé wa la wà o ọ̀rọ̀ yín tẹ́ wí ni o. ilé wa la wà. Alhaji àgbà. Radiyallahu. Wa fi kulli shay'in. Karamakullah.
وفي كل شيء له آية تدل على أنه هو واحد. àmọ́ sefari pọmọ zumura ni wa. Allahu akbar. bàbá wa nílé kéwú wọn wà ní sọfù sáni tí sáni ni wọn làwọn wà ní sọfù sáni ọ̀tẹ̀ lọrin dìde ńjọ́ náà àwọn wa kò nílé kéwú àwọn ń bọ̀ wálé àwọn wa kọjá nílé òkò lọ́kèkèrè bí wọ́n ṣe wí inú kọ́ làwọn sì kọ́ sínú krédú roka àwọn akọjá nílé òkò àwọn á bá àwọn àfáà kan tí wọ́n wà lábẹ́ igi fúrúùtù wọ́n ń pín mọ́sà tí wọ́n gbà darí òde wọ́n á ní wá ọmọ Kàmárù wá kílẹ̀ ń kọ́ téèyàn bá bára rẹ̀ níbi tí ò lè ṣàlùwàlá tí ò sì rí táyà mọ́mù ṣe ó sì fẹ́ kírun kílẹ̀ yẹn ṣe ọ̀kan wá ní àṣẹ ọ̀hà mọ̀ ní àwọn ọmọ Kàmárù àwọn ọmọ kọ̀ọ̀kẹ́ La ilaha illallah. wọ́n làwọn wá kúnlẹ̀ wọ̀ ọ̀gẹ́ bíi ládàbí tí bàbá ká wọn lẹ́sẹ̀kẹsẹ̀ lọ bọ́ sínú ọpọlọ àwọn pé ìdánwò dèrè àwọn wá rántí orin ní pé bàmá ńlá mú yẹ jídí máa ń akramakumullah wàlẹ̀ àmútayà mọ̀mọ́ fàárìbá àtúlẹ̀ àkíwálì yá kí ìnàmọ́dé àbọ̀. wa man lam yajid ma'an wa lam yatayammam. fàárìbá àtúlẹ̀ àkíwálì yá kí ìnàmọ́dé àbọ̀. fa'arba'atul akwani yahkina madhhaba. quality ní mẹ́lọ́dọ̀ alájí àgbà quality. man lam yajid ma'an. àwọn lẹ́sẹ̀kẹsẹ̀ làwọn rántí orin tí bàbá fíkìú tí bàbá ń pa. wala mutayammama. sẹ́ẹ̀rí pé ẹ̀sìn ti dé báwọn. fa'arba'atul akwani yahkina madhhaba. àwọn ni àpamọ́ ńlámú yẹ dídì máa ọlámùtáyà mọ́mọ́ ẹni tí ọba rómi ọlámùtáyà mọ́mọ́ kò sí láǹfààní àti ṣe táyà mọ́mù. fa'arba'atul akwani yahkina madhhaba. ẹ̀yin tẹ̀ ń bí mi yìí nǹkan mẹ́rin ni wọ́n gbé kalẹ̀ pé èèyàn lè ṣe. akramakumullah. yusalli wayakodi akisu ma qala maliko wa asibagu yakodi wala adauli ashhaba. wọ́n là fún ọ̀kan ní yusalli. ó lè kí bẹ́ẹ̀ náà láì lálùwàlá àmọ́ tó bá padà yá yóò. wayakodi akisu ma qala maliko. Máàlìkù ní yóò kí padà mọ́láyà kéde ó dà bẹ́ẹ̀ bá fẹ́ mọ̀ yóò kù kọ́ mọ bọ̀ wá zúmúrà. Allahu akbar wa asbahu yakudi wal adauli ashhaba. wọ́n wá dáhùn ní njọ́ náà wọ́n ní èèyàn mẹ́rin lọ wá sí zúmúrà njọ́ náà tó wá wọlé kí. nítorí dáhùn ni. àmọ́ ìyàwó oníkòkò ní ìyàwó alájà wa oníkòkò. ẹ̀sọ́ mọ́sá àdíjọ́ mi ẹ̀dá. àǹtí mi ni wọ́n. ilé olúkùlẹ̀ ánàkùn. wọ́n ń gbọ́ sà bàlájà àgbà ń gbọ́. ìyá wa nílé olúkùnù àǹtí mi ni wọ́n torí ọ̀dà mo dákẹ́. ó dà lárúbá tí ń bọ̀ sà insha Allah. torí ìdí èyí ilé oníkòkò la wá yìí ẹ̀sìn máa bá a ṣe é ṣe aláàjì wa owó ya wa ni. ẹ̀kọ́ yìí mo wá sà. adúgbò lọ́dọ̀ Ọlọ́run ẹ bá ń dá sínú owó súnmúrà ẹ bá ń dá sínú ọ̀dà lọ́wọ́lọ́wọ́ báyìí àti Sheikh Abdulrasaq àti wà nílé oníkòkò báyìí bọ́rọ̀ ṣe rí lẹ́gbọ́ lẹ́nu bàbá wa ìmáàmù yẹn pẹ̀lú ògùn Ọlọ́run ilé yóò ní dìtàn bú. Alhaji Saliu system àmàrí oníkòkò ẹ dákun ẹ máa bọ̀ ọkàn yín bàbá Ọlọ́run àdúpẹ́ ìtọ́kàrẹ́ tó fún wa Alhaji wa ẹ máa bọ̀ bísímìlà tó fún wa bàbá national mission tí wọ́n kájú ẹ̀. wọ́n ti pè mí lánàá tó èmi náà ti ń jẹun o kò sí nǹkankan ọmọ lè fi yẹ ẹ lọ́kọ ìjẹnu fíkíw kó sì máa gbowó kó sì gbà náà. ẹ yóò fún sí Ọlọ́run jẹ mọ́ tó sì bísímìlà. ìbọ̀lá
èmi náà bàbá kéke èmi bàbá kéke tẹ́ ẹ̀ràn. Very owó mọ́sálásí àwọn mọ́sálásí tẹ̀sí ní wọ́n fún wa ní 135,000 lábẹ́ bàbá ìmáàmù owó mọ́sálásí ni. wọ́n ní jàmáà mọ́sálásí Tajidi ní ló kọ lábẹ́ bàbá wa ìmáàmù àgbà Tajidi ní ló kọ chairman wa bàbá Alhaji Amuda Yusuf Olobi mọ́sálásí ní fún wa ní 135,000. 135,000 owó ti masalasi ni o Ọlọ́run kó bá wa dúpẹ́ fún wa ó ti dọ́dọ̀ wa ó ti dọ́dọ̀ wa ó ti dọ́dọ̀ wa gbogbo ọmọ ilé oníkòkò pátá àtọmọ ọmọ àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run alálùwà náà lépa àlùbáríkà wá ìtàn tá a gbọ́n pa bàbá wa nísìnyí 500,000 ẹ̀dá pẹ̀sẹ̀ Allahu Akbar 500,000 naira ẹ̀dá pẹ̀sẹ̀ Allahu Akbar ẹ̀rí 135,000 látọ̀dọ̀ jama masalasi ó wá di 600 ìjíṣẹ́ fún bàbá nù ó wá jẹ́ 635,000 ẹ̀dá pẹ̀sẹ̀ Allahu Akbar ẹ̀sẹ̀ Allahu Akbar Allahu Akbar. Wọn ò ké sí mi ń gbà wọ́n ń dá tèmi ní kó náà máa bọ̀ Ọlọ́run pẹ̀lú yín. àwọn bàbá Shehu Tajidi ní wọ́n jẹ́ àbúrò bàbá ìmáàmù àgbà wọ́n ní ká fi kún 2,000 látọ̀dọ̀ wọn ó di 637,000 2,000 Allahu Akbar Allahu Akbar. ẹni tó bá tún fẹ́ wá Ọlọ́run bá dúpẹ́ fún yín Ọlọ́run Nabi sallallahu alaihi wasallam. Nákàlí táyé bàbá wọn ní kàn kí ó fún wa lẹ́ẹ̀kan pẹ̀lú ògbọ́ Ọlọ́run ẹ gbọ́ ẹ̀kúnrẹ́ rẹ̀ níjọ́ mẹ́jọ. Agbá àwọn ìyá wa àwọn ìyá àlùbáríkà wọ́n ní 5,050 naira 5,050 naira. Allah dúró gbọ́ bí tá à ń lọ níjọ́ mẹ́jọ o àní sọ lórí rédíò yàrá náà ló ti gbọ́ o. Dúró gbọ́ bí tá à ń lọ dákun. Abdulaziz oníkòkò òun náà tún dá tiẹ̀ mú wá ó mú 1,000 naira wá ọ̀sán àlùbáríkà. àwọn ìyá wa látẹ̀yìn ẹgbẹ́ ọdún bíi mọ̀ kẹ̀yìn sí ní àyín Ọlọ́run ní fi yín lẹ̀ àwọn náà fi tiwọn náà sí i. wọ́n ní pẹ̀lú ògo Ọlọ́run. dákun gbọ́ bí tá à ń lọ bọ́ bá farabalẹ̀ àníwí o jókòólẹ̀. látẹnu bàbá wa àgbà yára bàbá wa national mission àwọn ní pẹ̀lú ògo Ọlọ́run alárùbájọ́ mẹ́jọ ilé bàbá wa sí àgbáyé là ń lọ. Ẹ tún gbọ́dọ̀ tóbi lẹ́ẹ̀kan sí. Allahu Akbar. Ẹ tún gbọ́dọ̀ tóbi lẹ́ẹ̀kan sí. Allahu Akbar. Wá dákun bá ti lọ. Dákun. Nǹkan méjìlá ní tó kù báyìí. Nǹkan méjìlá ní tó kù báyìí. Dákun tọrọ Ọlọ́run. Alákọ̀ọ́kọ́ nínú ẹ̀ ẹ farabalẹ̀. A gba àdúrà lẹ́tẹ̀nu àwọn àlùfáà wa àwọn bàbá wa tí wọ́n gbà wá lálejò. A sì àdúrà Alhaji Àgbà sì ṣàdúrà fún wa. Àwọn bàbá tí wọ́n gbà wá lálejò wọ́n ṣàdúrà. Èyí tá a wá yìí dákun Ọlọ́run májè inú ilé yìí ó dìtàn bú ta lókù tá a lọ bá ń bẹ̀ májè ọ̀sẹ̀rẹ̀ sínú ilé yìí ọlá àwọn Alhaji Àgbà lọ́dọ̀ Ọlọ́run àfa arọ́wà sí àwọn bàbá dà arọ́wà àbí máa kúkú máa rọ èmi ẹjẹ ń rọ. Sallu ala nabiyil karim adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. àwọn bàbá wa Imam Tajidi ní wọn là adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. wọn là adúpẹ́ fún gbogbo jàmáà lápapọ̀. Ọlọ́run ọba kó dákun kó ṣàlékún àlùbáríkà fún gbogbo wa kó jẹ́ kó máa yẹ wá. Àmín. Bàbá wa gba Al-Marhum Oníkòkò ọ̀nà tí wọ́n là kalẹ̀ nígbà tí wọ́n ń bẹ láyé lọ́nà dáadáa fún wa ní mọ́sálásí wa Tajidi ní ẹ̀rọ Ọlọ́run kan. Orí ìlànà rẹ̀ tí bàbá náà là kalẹ̀ ní mọ́sálásí Tajidi ní náà láti wádìí sí ẹni tọ́lọ́ yàn sí ipò tí wọ́n wà ńgbà tí wọ́n ń bẹ. Àwọn náà ni bàbá wa chairman Yusuf Amuda Olobi bàbá Oníkòkò ní chairman ní mọ́sálásí lánàá. Bàbá wa tòní wọn ò wá gbẹ́sẹ̀ kúrò níbi tí bàbá wa tàná wà. Ọlọ́run bá dúpẹ́ fún yín. Lórí ìlànà rere náà ni wọ́n wà. Ọlọ́run wọlé abẹ́. Báwa kẹ́ bàbá wa Sheikh Amuda. Nínú wáàsí bàbá wa sì ṣe. Nínú wáàsí táwọn bàbá wa gbọ́ Oníkòkò ṣe. Wọ́n ní wọ́n fẹ́ wó mọ́sálásí. Wọ́n ní wọ́n fẹ́ wó mọ́sálásí. Àwọn kan ní ẹgbẹ́ ti wò.
bàbá wo ní kòkò ló ní ó yá ẹjẹ́ awó sọ́lọ́run lọ́rùn ọlọ́run ó yanjú ẹ̀ ọlọ́run sì yanjú ẹ̀. launching. èyí tá a máa ń ṣe launching káàkiri ni àwa ò ṣe é ní mọ́sálásí wa tọ́lọ́run fi yanjú ẹ̀ yányán ọlọ́run sì kọ́ ní pẹ̀tẹ́ẹ̀sì. alhamdulillah. alibarika ọlá bàbá wa gba oníkòkò yìí náà ni ọlọ́run kẹ́ wọn gẹ̀ wọ́n sí i ọlọ́run ṣe wọ́n ní ọmọ àlìjẹ́nà ilé wa oníkòkò ọlọ́run má jẹ́ ó bàjẹ́ láéláé àwọn èèyàn ayé èèyàn àwọn odidi tá a ní ọlọ́run má jẹ́ á fẹ́ wọn kù ọlá nàbí lọ́dọ̀ ọlọ́run gbogbo ẹ̀yin àgbàlagbà wa náà tá à ń sojú bàbá wa gbà ọlọ́run máa ràn wá ṣe sí i ọlọ́run ó ṣàlékún àlàáfíà fún gbogbo àwọn àgbàlagbà àtàwọn ọ̀dọ́ tá ń tẹ̀lé wọn kí àbáwá national missioner adamallahu hayatu. wọ́n lè tẹ́ tó kọ́ wa lónìí bàbá láti wọlé kéwù rẹ̀ lọ́tọ̀ sí náà ni àtún agbálẹ̀kún ẹ̀ bẹ́ẹ̀ ọba ti rómi tí ó fi táyà mọ́mù kí ni ó wàá ṣe ọlọ́run kó ṣàlékún mọ́ náà ọlá nàbí lọ́dọ̀ ọlọ́run. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين آمين andari bọ̀ à ń lọ sọ́dọ̀ àwọn bàbá wa Alhaji àgbà àwọn bàbá Alhaji àgbà ní kákàrà sàlátù fún sí Ọlọ́run wọ́n ní kákàrà sàlátù fún sí Ọlọ́run bàbá wa Alhaji àgbà ní adúpẹ́ fún gbogbo kára o mo fún sí Ọlọ́run bẹ̀yẹn ẹ mọ̀jà bá máìkì jẹ́ ẹ mọ̀jà bá máìkì jẹ́ o ẹ ya fọ́tò wa o ayé ya fọ́tò wa o pàfà àwọn ọ̀fẹ́ ṣe kàn fẹ́. Al-Fatiha. Bismillahir Rahmanir Rahim. Alhamdulillahi Rabbil Alamin. Ar-Rahmanir Rahim. Maliki Yawmiddin. Iyyaka na'budu wa iyyaka nasta'in. Ihdinas siratal mustaqim. Siratal ladhina an'amta alayhim. Ghayril maghdubi alayhim waladdallin. Àmín. Ọlọ́run mọ́sá dúpẹ́ fún gbogbo wa o bàbá Alhaji àgbà lọ́nà wọn san wá lẹ́san rí Ọlọ́run dúpẹ́ fún wa pẹ̀lú ìyàwó àfa wa gbà Ọlọ́run mọ́sá dúpẹ́ fún yín gbẹ̀yìn obìnrin tẹ́ ń tẹ̀lé Azumratul Adabiyyah al-Kamaliyya káàkiri Ọlọ́run bá wa dúpẹ́ fún yín bá a ti pọ̀ tó yìí ká tó pọ̀ jù bẹ́ẹ̀ lọ ilé bàbá wa sí àgbáyé níjọ́ mẹ́jọ alárùbá ọjọ́ mẹ́jọ ilé bàbá wa sí àgbáyé là ń lọ subahana.